لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين. ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín Flag Bearers of Sunnah lẹ́ẹ̀kan sí. A wà ní ìlú Ìbàdàn lénìí lọ́dọ̀ ìkànnà àwọn àgbà àfáà wa ilẹ̀ Yorùbá. Àwọn lọ́dọ̀ wa Sheikh Rashid Mudaththir Al-Thaqafi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sheikhana. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Masha Allah. Barakallahu fikum. Sheikh, láì máa gbàrà wa lásìkò akramakumullah. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú background yín, orúkọ yín àti ibi tí wọ́n ti bí yín gangan, akramakumullah. Naam, gẹ́gẹ́ bí ẹ ti béèrè pé kí ni orúkọ mi. Orúkọ mi ni Rashid Mudaththir Ọláwálé Àfi Al-Thaqafi wákùn. Masha Allah. So, ó dẹ̀ pé gbà tí àwọn bàbá wa sọ wá lórúkọ Abdulrasheed ni. Ṣùgbọ́n nígbà tí ìmọ̀ tó ń tẹ̀síwájú, òun náà ni wípé a rí wípé Abdul yẹn kò máa wà pẹ̀lú Ar-Rasheed. Ìyẹn ló bẹ́ẹ̀ ká jọ pé Rasheed ni orúkọ tí kí wọ́n máa pè wá. Masha Allah. Barakallahu fikum. So, mo jẹ́ ẹni tí wọ́n bí ní ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún mi àti ìwé tí wọ́n gbà nígbà tí wọ́n bí mi. So, wọ́n bí mi sí àyè kan ní sáìdì tá ń pè ní Oníyanrìn. Ó ní wọ́n bí mi sí. So, mo sì jẹ́ ọmọ Ìbàdàn náà. Tẹ́ pé wọ́n sọ fún wa wípé ilé wa ní Ìbàdàn, òun náà ni ilé tí wọ́n ń pè ní ilé Alọ́ba. Ìyẹn ní sáìdì Ayẹyẹ nìbàdàn. Téèyàn bá ti wá jẹ́ ọmọ Ìbàdàn, nǹkan méjì ló máa ń ní. Yóò ní Darun fil Balad wà Darun fil Badiya. Yóò ní ilé nínú ìlú, yóò tún wá ní ilé nínú oko. Tẹ́gbẹ́ wá fẹ́ sọdún nígbà míì ó ní à ń lọ sóko lọ sọdún. Ibi tí ó jẹ́ oko fún wa, ó wà níwájú Mọ́níyà nìbàdàn. A máa ń pè bẹ̀ ní Mọ́yẹ̀. Òun náà ni wọ́n ń pè oko náà. So, Barakallahu fikum. ti ṣàlàyé níwọ̀n bá nìyẹn. Naam. Jazakumullahu khairan. Ẹ ti já mọ̀ pé ìlú Ìbàdàn náà ni wọ́n bí yín sí. Ìbàdàn náà ni ẹ ti ṣe Ìbàdàn yín bí náà ni ẹ ti ṣe kékeré, lẹ ti ṣe ìwé adílù ní akramakumullah. Naam. Ìbàdàn, òun náà ni mo ti lò gbogbo ìgbésí ayé mi. Tí wọ́n kàn jáde lọ, màá tún padà sí Ìbàdàn. Kì í ṣe pé bóyá mo wá lọ gbé bì kan tí mo wá kúrò ní Ìbàdàn tí mo wá lọ gbé bẹ́ẹ̀ bóyá ọdún 5, ọdún 3, ọdún 2, gbogbo nǹkan pátá yẹn ìlú Ìbàdàn ni. Masha Allah, barakallahu fikum. Alhamdulillahi rabbil alamin. Sheikh, ẹ jẹ́ tún wo abala pé báwo gangan ni ìmọ̀ nípa ìwà ìmọ̀ nípa ẹ̀sìn Islam, báwo gangan ló ṣe bẹ̀rẹ̀, àti pé kí gangan ni ó múùfù yín láti chúùsì pé ẹ fẹ́ mọ̀ kọ́ àwọn èèyàn nímọ̀. Barakallahu fikum. Naam, kọ́lọ́ kó bá ń sẹ́yìn lẹ́sìn dáadáa. Àmín. Ìmọ̀ yìí tí mo kàn lè rí bẹ́ẹ̀ ojú wípé kọ́dàrú Ọlọ́run ni. Torí pé àwọn tó bí èmi wọn kì í ṣe onímímọ̀. Kódà mo sọ pé tí dádì mi fi bọ́ sọ́dọ̀ Ọlọ́run, mo lè sọ pé wọ́n kàn lè há àwọn súwárù sórí ni láti lè fi kírun. Kì í ṣe pé tí wọ́n bá gbé tí alẹ́ fún wọn, wọ́n lè ka nǹkan kan níbẹ̀. Wọ́n kàn wò pé wọ́n ní kí àwọn ọmọ máa lọ lé kéwú, ẹ máa lọ sí
ilé kéwú so wọ́n kàn tí wàá lọ pé ẹ lọ lé kéwú báyìí 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 ní táwọn ṣe nìyẹn bẹ̀tẹ̀ àfa àwa kan wà tó jẹ́ pé ọmọ tápà ni wọ́n àfa Musa tápà àwọn ni wọ́n wò pé èmi àti àbúrò mi tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n dádì mi àwọn méjèèjì ni wọ́n mú pé àwọn ọmọ méjèèjì yìí mo fẹ́ kọ́ wọn ní ẹ̀kọ́ àwọn ni wọ́n wá kọ́ wa ní ẹ̀kọ́ títí tá a fi parí Quran ìgbà tá a parí Quran tán ọlọ́mú àfa wa yìí ọlọ́mú wọn sí ọ̀dọ̀ ọmọ wa òun ni ọtún wa gba iṣẹ́ yẹn bá a ti máa ń ṣe lẹ̀ wá bí àwọn ṣe wàlímọ̀ Quran fún wa ìgbà tó tún wá yá èmi kúrò dádì mi ẹ̀gbọ́n wọn ló nílé tí wọ́n ń gbé àwọn náà wá kọ́lé títí wọn ìgbà tí wọ́n kọ́lé títí wọn yẹn àwọn náà wá kó wá sí ọ̀dọ̀ ìgbà tí a kó wá síbẹ̀ yẹn wọ́n kọ́ máa sọ pé kí n máa lọ sí ọ̀dọ̀ àfá yẹn ó jìnnà so máa wọ mọ́tò lọ ìgbà tí wọ́n padà rí wípé kò lè rọrùn mọ́ àwa ni pé kí n dúró níbi tá a kọ́lé sí tó jẹ́nu agbowó ń bì pé kí n máa lọ sọ́dọ̀ àfá tuntun súnmọ́ wa so àfá wa yẹn náà ni àfá wa Abdulaziz Tèmítọ́pẹ́ ọmọkùnrin ní bàbá ìsàlẹ̀ so àwọn ni wọ́n wá kọ́ mi lẹ́kọ̀ọ́ bá ti máa ń kẹ́kọ̀ọ́ òun ni pé ká máa ka tírà òun ni a ka gbogbo àwọn tí bá ti ṣe tán a máa ka àkùdọ́rì a ka àṣìmáwí a ka gbogbo àwọn fàwákì nǹkan kan bá ti ń ka ẹ̀ náà nìyẹn bí a bá ti ka tí àyẹ̀ sí nìyẹn wàá ṣe wàá ka tẹ̀fsírì Jàlálẹ́yìn so àwa kà lọ́dọ̀ wọn àwọn náà tún wá ṣe wàlímà pé a ṣe wàlímà tẹ̀fsírì wọ́n tún ṣe fún mi lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tán à ń lọ skul náà ìgbà tí wọ́n wá parí secondary school mo ti parí secondary mo ti ṣe wàlímà tẹ̀fsírì tán àwọn dádì mi wò pé ètò ti ké nínú kéwù yìí ó ti tó wọ́n wá wò wípé bóyá kí wọ́n lọ kọ́ iṣẹ́ òun ló máa dáa sọ̀rọ̀ pé àwọn káwọn òṣìṣẹ́ yẹn làwọn kà sí wọn ò ka ìwé gan kiri pé wọ́n kà sí pé kéèyàn kàwé bẹ́ẹ̀ kéèyàn òṣìṣẹ́ kó lówó lọ́wọ́ òní tó jẹnu fámìlì tiwa tó ń pàtàkì ẹ̀ jù sọ̀rọ̀ tó wá jẹ́ àfáà mi tí mo ṣe tẹ̀fsírì lọ́dọ̀ wọn yẹn àwọn náà wá sọ fún dádì mi pé ọmọ yìí ó ní làákàyè ní wọn àbàdì ẹ jẹ́ kó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ìyẹn ló wá gbé mi lọ sí Al-Mahadu Al-Arabi Al-Nàìjíríì so ìmọ̀ràn yẹn ni wọ́n gbà tó bí jẹ́ pé mo ti jáde secondary school ìbẹ̀rẹ̀ ni mo wá lọ dé sí ìgbà tí mo sì dé bẹ́ẹ̀ wọ́n ṣe ìdánwò fún mi ìdánwò tí wọ́n ṣe yẹn wọ́n ṣàfihàn sí Al-Awwalu Al-Idadi so òun náà ni wọ́n fi mí sí so mo ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ní Al-Mahadu Al-Arabi Al-Nàìjíríì. Alhamdulillah barakallah masha Allah nafa Allahu bikum barakallah fikum kọ́nà bá àbújá wa ní wákàlá tó Nàìjíríà ń bí náà ni ẹ ti wá ǹjẹ́ lè sọ fún wa àwọn àfà ẹ ti bá wa mẹ́ṣẹ̀ àfà Musa Tápà àtàwọn àfà mi náà àmọ́ láti wí àgbàtẹ́ ti dé Al-Mahadu Al-Arabi Nàìjíríà mẹ́ṣẹ̀ àwọn àfà tí ó jẹ́ pé nípa ìrìn àjò ẹ̀kọ́ yín wọ́n lámìlàkà lára yín púpọ̀ barakallah. Ìgbà tí mo wọ Al-Mahadu Al-Arabi Nàìjíríà ẹ̀yàn bí ọmọ kékeré àwọn kan gbé afẹ́ lọ ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n ìgbà tí mo débẹ̀ mo kọ́kọ́ pàdé Al-Ustaz Ahmad àwọn ni mo kọ́kọ́ pàdé níbẹ̀ àwọn ni wọ́n ṣe mùkọ́bálà fún mi tí wọ́n fi gbà mí sí kíláàsì tí mo wà so wọ́n sì ní ipa nínú láìfò mi wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé ó máa ń nípa nínú láìfò mi òun náà ni wípé tá a bá wọlé mo bá wọn bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìgbà tí mo bá wọn bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní first semester àbí first term ó dẹ̀ pé term mẹ́ta la máa ń lò first term yẹn àwa gbọ̀lúdé àwọlé fún second term pẹ̀lú wáyé tí wọlé èèyàn ní wọlé lọ́jọ́ tí wọ́n wọlé yọ̀nà wọ́n fẹ́ wá ṣàlẹ̀ níjọ́ tí wọ́n wọlé níjàre so èèyàn máa bọ̀ ní ọjọ́ tó bá tẹ̀lé ọjọ́ yẹn tó pé àwọn èèyàn máa ń wọlé bíi pé
yọ́bùlẹ̀ àrbíyá láwọlé wọ́n fẹ́ ká fi tún gbogbo surroundings so àwọn àìṣẹ́ wa padà wá ní ìjọ Saturday padà so wọ́n wá ń sọ fún mi pé mi ò wá àtijọ́ sí first time wọ́n ti rí bí mo ti ń ṣe nígbà náà mi ò wá àwọn sì máa ń kọ́yàn tí ẹ bá ti wọlé báyìí àwọn máa kọ́yàn ni ìjọ tí ẹ bá wọlé àwọn kọ́yàn lẹ́kọ̀ọ́ ní títí wọn so wọ́n wá rí mi wípé láti pé mi ò sínú kíláàsì wọ́n sì kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ so ìyẹn lọ́wọ́ àpàdé bí jẹ́ kí wọ́n sọ fún mi pé gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń wọlé ìgbọ́dọ̀ mọ́bà wọlé gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń wọlé so ìmọ̀ràn yẹn gbogbo láti gbà náà títí di sí lọ́jọ́ pé gbogbo ìgbà táwọn bá ti wọlé báyìí ìjọ náà máa bá wọn wọlé so ìmọ̀ràn mo wò pé mo tún máa wò pé ó dàbí ẹni pé Ọlọ́run tún lò ní sábàbí dáadáa so ìkànnì ẹ̀nà àwọn olùkọ́ tí mo ní Al-Mahadul Arabi ṣùgbọ́n tẹ́kọ̀ọ́ lọ síwájú sẹ́pẹ́ àwọn olùkọ́ tí a bá ń gbìyànjú náà wọ́n máa nífẹ̀ẹ́ èèyàn wọ́n máa sọ pé ọmọ yìí jẹ́ olùgbìyànjú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ní Al-Mahadul Arabi wọ́n sábà nífẹ̀ẹ́ mi wọ́n fẹ́ràn mi gan ìgbà tá a tún wá ń bọ́ sókè sí dáadáa wọ́n tún nífẹ̀ẹ́ mi Ustaz Lukman Busairi àwọn ti jẹ́ Chairman Alálàájírì wọ́n láìkì mi gan so àwọn Ustaz Mikahil wọ́n ti bọ́ sọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ kó bá kẹwọn alim àwọn náà wà ní àwọn tí ó contribute sí Ustaz Abdulrahman Muhammadu Awwal Ọlálékan àwọn náà contribute àtúnwá ní Ustaz láti Mali Ustaz Sankari àti Mali làwọn ti wá so àwọn náà kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n wá láìkì mi gan èmi pé àwọn máa fẹ́ kí n máa wà lẹ́gbẹ̀ẹ́ àwọn kájọ máa rìn káàkiri kájọ máa ṣe gbogbo ẹ̀ so gbogbo àwọn yìí òun ni mo ṣàǹfààní ní ara wọn púpọ̀ so tó yẹ pé ìmọ̀ tí mo rí lọ́dọ̀ wọn kì í ṣe díẹ̀ àwọn náà sì gbogbo náà dẹ̀ láìkì mi dáadáa. nafa Allahu bikum wa ahsana Allahu ilaykum kọ́lọ́ bá a sọ gba olùkọ́ náà lẹ́sọ̀ lórí. tọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń sábà ń pè ní àfàkọ́fì orúkọ yìí bó gangan ni ó ṣe bẹ̀rẹ̀ gan náà àti pé kí ló bì ẹ̀fẹ̀ ti pé àfàkọ́fì náà ló mọ̀ sáwọn. so nǹkan tó ṣẹlẹ̀ náà ni wípé orúkọ yẹn ò ṣàdédé wá èmi kọ́ ni mo lẹ́rọ pétọ̀ yẹn ọmọdé máa pè mí nìyí o ṣẹ̀pẹ́ lómi wà lẹ́gbẹ́ ògẹ́gẹ́ ti ní ọkọ̀ tó fẹ́ fúnra rẹ̀ ara pèsè pé bẹ́ẹ̀ mo fẹ́ fúnra mi ní ọkọ̀ kankan ìgbà tí a fẹ́ dálé ẹ̀kọ́ sílẹ̀ òun la wò pé orúkọ wo la fẹ́ sọ lé ẹ̀kọ́ yìí so orúkọ ọgbẹ́ni mi fẹ́ sọ náà ní pé tí mo fẹ́ ṣe ni pé mo wo method tá a fi ń kẹ́kọ̀ọ́ láwùjọ mo rí wípé ó ní àwọn nǹkan kan tẹ́mi wò pé ó ní ààyè ẹlòmí lè má rí pé ó ní ààyè o ṣùgbọ́n èmi fún ara mi bí mo ti rò ó bí mo ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni mo ti ń rí wípé ó dàbí ẹni wípé ọ̀nà tá à ń gbà kẹ́kọ̀ọ́ tá à ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó láàyè láwùjọ wa Ọlọ́run ní kí n ní lọ́zọ́rù yẹn wọ́n á wò pé ọ̀nà wo la fẹ́ gbà kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tóbi jẹ́ wípé ẹ̀kọ́ yóò tètè máa dọ́dọ̀ wọn tí wọ́n sì mọ̀ dáadáa gbogbo àwọn kan tí mo rí ó pọ̀ gan mo fẹ́ lo ìlànà ìgbàlódé tí èmi wò fún ara mi ṣàpé ó máa jẹ́ new method ni mo pè pé new method ni ó máa yàtọ̀ ọ̀nà tó gbà yàtọ̀ ó pọ̀ gan ṣùgbọ́n ìgbà tí wọ́n wá gbé kalẹ̀ ńlẹ̀ kò sí ìkan tó jẹ́ new method ní kò pé ní modern Arabic school mo ní àwọn tó ti dáre lé àwọn yẹn ti ṣe wọ́n ó ti wà modern náà tí wọ́n wà civilize wọ́n ní àṣà àfẹ́ ṣe nǹkan tuntun náà ni wọ́n ní ọkọ̀ tẹ́mi rò pé ẹjá pé ní al-Madrasatu al-Arabiyyatu wà ní pé ní lọ́ba aláfẹ́ kọ́ńbẹ̀ káwá fi àsàkọ̀fíyà sí àsàkọ̀fíyà tá a fi sí àmọ̀ pé yáwù nasab ni àsàkọ̀fíyà tí yáwù nasab bá wà nù kankan ó máa ń ní ó lè jẹ́ ìlú téèyàn ti wá ó lè jẹ́ nǹkan kan ó lè oríṣiríṣi nǹkan ló máa wà bí wọ́n ti pé kí ló ní fi ń pe lágbájá báyìí ẹ̀yẹ ká sọ pé àsàkọ̀fíyà ká máa sọ fún wọn wípé a fẹ́ fi sàkọ́fà tí èmi rò fún ara mi mo fẹ́ fi sínú kí ni o so ìyẹn ló fa àsàkọ̀fíyà sínú ọkọ̀ ilé kéwù yẹn ìbàdàn wa gbé kalẹ̀ lẹ̀ wọn ni èbó wo la fẹ́ ṣe èbó yẹn tẹ̀ fẹ́ fún wa wàhálà ìkan náà àwọn tó dẹ̀ kọ́ mi lóyìnbó mo bá ní kí la tún fẹ́ ṣe
ọ̀gá náà mo ní tí mo fẹ́ sọ nìyí ó sáà ní kí n sọ pé Arabic School of Civilization wípé ọ̀fù máa ń sọ pé ó consisting kí ni o civilization wípé torí ẹ̀ wípé ọ̀fù la lè pé ká fi síbẹ̀ báwọn so yín la fi sọ orúkọ yẹn báyìí ìgbà tí mo ti wá sọ yẹn ṣẹ̀pẹ́ àwọn èèyàn wọ́n kàn gbọ́ mo kàn ń lọ ẹgbẹ́ àṣàkọ́fì kíní kan àṣàkọ́fì oníkálukú yín bá ti pè náà ní ọ̀dà mo jẹ́ pé ètò fẹ́ ṣe dáadáa jù náà nígbà pé sàkọ́fà ló ti wá tí èsè sẹ̀kífù ló ti wá so àṣàkọ́fì òun náà ni kò jẹ́ ẹlòmílẹ̀ rẹ̀ ní pé bí àyẹ̀nà sẹ̀kífù ni orí fó tẹ̀ lọ́rùn ló fi jẹ́ pé àṣàkọ́fì ṣùgbọ́n èmi sàkọ́fà ni bí àṣàkọ́fì ẹni wá gbé àṣàkọ́fì àti àṣàkọ́fì méjì náà ni mò ń gbà ní ọwọ́ wọn tó ní pé nínú násàbù náà àmì ìwà rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe násàbù ó ní alágẹ̀rì kì í sáyẹ̀nsì àti ń pè bẹ́ẹ̀ ó ti ń lọ náà nù ọlọ́mọṣẹ́ ẹ̀kọ́ ọlọ́wọ́. Mashallah, assalamu alaikum. Kọ́lọ̀ bá a san ilé sọ fún explanation tẹ̀ fún wa yìí. Tó àwọn ìpèníjà o ni ẹ kojú nígbà tí ẹ ń kẹ́kọ̀ọ́ àti wípé ìjà rí àwọn nǹkan kan tó jẹ́ wípé ó fẹ́ dì í lọ́wọ́ mọ́ pé àfúdà pé ìrìnàjò tí mo fẹ́ rìn yìí kò ní fẹ́ ṣe é ṣe orí àkejì ń padà ọ̀ àdáta ẹ̀ ọ̀kàrà ọ̀kùnrin. Náà nípa kíkẹ́kọ̀ọ́ mi nǹkan tí mo kàn lè wò níbẹ̀ Ọlọ́run ló kàn ràn mí lọ́wọ́ torí pé dáàdì mi ní ìsinmi báyìí pé tí wọ́n láìkì ni pé kéèyàn ó ṣe business àbí kéèyàn ó kọ́ṣẹ́ kó tí tètè máa ṣe tó bá fẹ́ ṣe so kéwù yẹn tí wọ́n ní kí n lọ kéèyàn ó lè tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n kò lè dàbí so ìwé náà dẹ̀ náà ni mọ́mì mi náà so kò lè àwọn ọmọ òpin àwọn tó ń jẹ́ àwọn àfa wọn kàn máa wà lóde wọn kàn máa gbowó wọn kàn máa ṣe kínní orúkọ ọmọ ha so orúkọ ọmọ ṣe kínní kan gbọ́ àwọn kan báyẹn àwọn dáàdì mi ò láìkì ẹ̀ ṣùgbọ́n àfa tó wá bá wọn yẹn wọ́n tóbi lọ́dọ̀ wọn pé ọmọ yìí so àwọn afá dẹ̀ ní kankan tí wọ́n tún máa ń ṣe wọ́n á ní ẹtì ẹ̀fọ́mọ yìí kan kó tiẹ̀ ṣe tọ́lọ́hún tẹ́ bá gbé gbogbo àwọn ọmọ yòókù ẹ̀ bá yẹ kí wọ́n ó ṣe kíní ẹ jẹ́ kó ọmọ kan ó ṣe tọ́lọ́hún so àwọn ọ̀rọ̀ yẹn máa ń tóbi ní ọ̀dọ̀ ní lẹ́mìí wọn òun ni wọ́n fi mí sílẹ̀ ìpè ṣàkóso bá dẹ̀ fi yẹn sílẹ̀ báyẹn náà kíní ẹ máa ní àwọn nǹkan kan kéékèèké so ìkan nínú àwọn ẹ̀gbọ́n mi àwọn ti wà ní Al-Madul Arabi à Nàìjíríà so àwọn ni mo máa ń tẹ̀lé lọ sí ilé ẹ̀kọ́ àwọn tó jẹ́ kó tó rọ̀ mí lọ́dọ̀ pé dáàdì mi á fún mi lówó ọkọ̀ bẹ̀tẹ̀ àwọn ò gbé mi lẹ́sẹ̀ wọ́n á gbé mi lẹ́sẹ̀ dé ilé ẹ̀kọ́ wọ́n á kàn jókòó sẹ́sẹ̀ wọn mo ti jáde secondary school ṣùgbọ́n nígbà náà wọ́n lè tún gbé mi sẹ́sẹ̀ ó rọrùn gbà náà ṣùgbọ́n irú ìsìn ìròpin wọn lè máa gbà kí wọ́n gbé rẹ̀ tó bá sẹ́sẹ̀ so wọ́n á gbé mi sẹ́sẹ̀ wọ́n á gbé mi lọ so owó yẹn máa jẹ́ owó ti tèmi tí wọ́n fún mi yẹn tí máa lè ná so ó wá jẹ́ kí ilé ẹ̀kọ́ yẹn kó tún ṣàpé a máa wù mí lójoojúmọ́ ń gbàdá pé mo rí owó tí wọ́n ń fún mi tọ́jú mi ò máa ná mo lè fi jẹjẹ kú jẹ mo lè sọ bẹ́ẹ̀ so Ọlọ́run pé kí ìyẹn ó rọ̀ mí lọ́rùn ṣùgbọ́n nígbà táwọn ò padà wá kọ́ntínú mọ́ ìgbà tí wọn ò kọ́ntínú mọ́ sẹ́pẹ́ ó ti di pé mi mò ń lọ fún ara mi owó ọkọ̀ nígbà míì ó lè má tó torí pé màá dé bẹ̀rẹ̀ bẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn màá ní láti rìn dé Al-Madul Arabi ni so tí bá tún fẹ́ padà wá màá tún rìn dé bẹ̀rẹ̀ bẹ̀ tí bá tún fẹ́ padà wá lé yẹn mo tún lè rìn gba ọ̀nà òjé tí bá tún fẹ́ padà wá lé mo tún ti ní bí mo ti lè lọ yọ ní ọ̀nà tí atúnláwọ̀n rẹ̀ mo lè lọ yọ ní Total Garden so ìgbà míì gan mo sì lè rìn láti Madu náà dé Agbowó bí padà so àwọn so asáà rí pé ó ti wùyàn ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn ti jẹ́ kó wùyàn àsìtò yẹn tẹ̀ tún rí àwọn èèyàn míì náà tẹ́pẹ́ àwọn náà tún wà ní Al-Madul Arabi Nàìjíríà tún wá ń jẹ́ ìyá ju èèyàn gan lọ ẹ̀rẹ́fẹ́ yẹn tún èèyàn pé wọ́n fún mi lówó díẹ̀ owó yẹn kan lè má tò ní àwọn míì wà tí mo tiẹ̀ lówó kankan lọ́wọ́ rárá àwọn náà sì tún ní atúmọ̀ ń rí owó díẹ̀díẹ̀ yẹn pé ìgbà tá a kọ́ bẹ̀rẹ̀ kí ó àbí pé ìjọ tá a bá wà nílé wọn ò lòdì náà wọn ò lọ gbogbo ẹ̀ náà a tún rí owó yẹn kéékèèké a tún máa fi ṣe àwọn
kíní wa so tí mo lè sọ pé bóyá ó jẹ́ ìwà alájù nígbà tí mo ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ òun nìkan ni pé ká lọ ká bọ̀ ká mo lè máa ti fẹ́ kó rùn òwúrọ̀ kí n tó máa bọ̀ nírọ̀lẹ́ kí n tó padà wálé so àwọn kan tí. Masha Allah, barakallahu fikum, ahsanallahu ilaykum. Nípa ìgbésí ayé Maisha fúnra ara rẹ̀ pàápàá jùlọ nígbà tí ẹ ti dá madrasa kalẹ̀ àti wípé kò fẹ́ sí kí wọ́n yẹ nìkan ló gbó kankalẹ̀ pé tọ̀ owó iná ni kẹ́ máa fi máa rọ́ ni ẹni kí wàá bí nǹkan kan báwo ni ẹ ṣe láṣeyọrí nípa àwọn nǹkan yẹn gbà ẹ́ àwọn ọmọ wa kiri. Nǹkan tí mo lè sọ ní pàtó jù òun náà ni pé téèyàn bá ti ní determination ò kì í sí problem kankan ìgbà tí màá fi jáde kéwú ti wù mí so ní wúwù tó lágbára gan so ti wù mí ọ̀tọ̀ pé ọlọ́run ọba fi yé mi so èmi náà dẹ́rìí pé ọlọ́run fi yé mi so mo rí pé ó dà pé ọlọ́run fi ìmọ̀ yìí ó fi yé mi láàrin àwọn ẹgbẹ́ mi mo mọ̀ pé ọlọ́run ọba ó fi ìmọ̀ yẹn ó fi yé mi so ó ti wá jẹ́ kí kéwú yẹn kó wù mí kí n tó jáde gan ni mo ti mọ̀ pé mo ní àwọn ability kan nínú kéwú tí mo lè ṣe so ability yẹn ó sì dá mi lójú so mo gba gbogbo lọ́dọ̀ àwọn olùkọ́ mo kẹ́kọ̀ọ́ dáadáa lọ́dọ̀ wọn so mo jẹ́ nìkan tó máa ń ronú sí nǹkan tó bá fẹ́ ṣe so màá dẹ̀ ti wò pé mo ti ní enough nǹkan tí mo lè fi ṣiṣẹ́ yìí so torí ẹ̀ ó jẹ́ kí kéwú yẹn ó wù mí mo ti wá wò pé bí kéwú ti wù mí náà ìyà ni ó kọ́kọ́ wá bí ni ó kọ́kọ́ wá kì í ṣe pé owó ni ó kọ́kọ́ wá so mo kàn bẹ̀rẹ̀ náà ni ọ̀kẹ́ máa kàn jókòó máa kọ́ àwọn èèyàn náà ni ìtí mo kọ́ fi bẹ̀rẹ̀ ni pé ẹnì kọ̀ọ̀kan máa wá mo kọ́kọ́ kan kíní tó wà níwájú ta ní síwájú ilé dádì mi mo kọ́ lé kí ó síbẹ̀ mo ṣe gbogbo ẹ̀ mo wá ṣe àga so ẹnì kọ̀ọ̀kan wọn kò tí ń kẹ́kọ̀ọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ ni ó dé abẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà nìyẹn mo fẹ́ kẹ́kọ̀ọ́ ó dé abẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà nìyẹn so mo kọ́ yàn lẹ́kọ̀ọ́ látàárọ̀ tí ó fi di alẹ́ so ẹ bá tó wá sùn tí ẹ̀ tẹ́nìkan bá ti dé kálukú wá ní táìmù tó wù ní so àwọn ọmọ tó wá yẹn náà ní tó wá wò wípé àgàlẹ́ máa wá ní táìmù tí ó wù wá àti pé ó kọ́ mọ́dúrásà ṣùgbọ́n a rí i pé àwọn tá a bá ẹ̀mọ́ fẹ́ máa kọ́yàn ní àárọ̀ Monday tọ́mọ ó lọ sí school àárọ̀ Tuesday àárọ̀ Wednesday àárọ̀ Thursday wọ́n fẹ́ kọ́ mọ́ mo tún fẹ́ kọ́yàn ní Saturday Sunday so kò rọrùn nígbà náà pé èèyàn fẹ́ bẹ̀rẹ̀ lé kí ó láàárọ̀ Monday ṣùgbọ́n èmi kàn jókòó mo bẹ̀rẹ̀ náà ni àwọn yẹn sì ń wá so ìgbà tó wáyá a sọ pé ẹ jẹ́ ká sọ di pé a máa ṣe ilé ẹ̀kọ́ yẹn à ń ṣe láàárọ̀ à ń ṣe nírọ̀lẹ́ à ń ṣe láàárọ̀ à ń ṣe nírọ̀lẹ́ so a rí pé àwọn tó ń wá nírọ̀lẹ́ pọ̀ ju àwọn tó ń wá ní àárọ̀ lọ ìgbà tó padà wáyá àwa sọ di aláàárọ̀ àní àṣemọ́ ní èrò tó ní kórúkọ yẹn ti ń hàn dáadáa àwọn yẹn ti ń ṣe kíní so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń wò pé ẹ̀kọ́ bẹ́ńbì so ó jẹ́ ká ó jẹ́ kí a lè rí kíní yẹn àgbà tí wọ́n ń ṣe bọ̀ láti ìgbà náà nìyẹn so kí sowó gangan ló kọ́kọ́ jẹ́ gáyà wa báwo ni nǹkan tá a gbé dání yẹn báwo ni yóò ti lapa láwùjọ báwo ni yóò ti fìdí múlẹ̀ so mo ti wò ó lọ wájú mo ti rí pé pẹ̀lú nǹkan tèmi níyì o mo sì lè tọ́lọ́run kò bá pa mí mo sì máa rí nǹkan kan ṣe sí àwùjọ. Masha Allah tó túmọ̀ sí pé téyí eléyìí tó fi kọ́ wa náà ni pé tọkùdìgbà téèyàn bá tó di pé tọ̀ pé ó ní owó wàháyà pé bá ti ní nǹkan nítorí ìmọ̀ láti ná fáwọn èèyàn kó gbìyànjú kó máa kọ́ àwọn èèyàn lọ. Barakallahu fikum wa ahsanallahu ilaykum wa jazakumullahu kulla khair. tó àwọn èèyàn máa ń sábà ń ròyìn barakallahu fikum nípa manhaj methodology yìí tẹ́ ẹ máa fi ń kọ́ àwọn èèyàn báwo gangan ni pàápàá jùlọ nípa bá a ṣe ń kọ́ àwọn èèyàn ní èdè Lárúbáwá ló gàgà fúnra rẹ̀ ǹjẹ́ ó níbi kan tí Ọlọ́run ti ní pé kẹ́rí methodology àbí nǹkan tó jẹ́ pé tọ̀ nípa pé ń gbìyànjú ẹ̀ ń wo òye sínú Ọlọ́run fi ní pé get pé tọ̀ báyìí o làwọn yóò fi máa gbọ́ àwọn ẹ̀kọ́ yìí barakallahu fikum. Jazakumullahu khairan ìbéèrè ńlá ni ibi tí mo ti kọ́kọ́ lè mú wá ni pé ìgbà tí mò ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn challenges kan wà tí mo rí òun ni
ó tún lead mi sí pé àwọn method tí mo ń padà lò kí ni ìkan nínú ẹ̀ ò ní pé àwọn tá a jọ kéwú níbi tí mo ti kọ́kọ́ kéwú tá a ti ké tafsiri yẹn àwọn lọ kéwú níbì kan ibi tí wọ́n ti wá lọ kéwú yìí kéwú tá a máa ń pè kéwú ilé la máa ń sọ pé èèyàn kéwú ilé bẹ́ẹ̀ kéwú ilé yẹn ni àwọn ti mú èdè lárúbáwá mọ̀ èyí ò lè sọ lárúbáwá nínú kéwú ilé ẹ̀ka tí a lé tó pọ̀ sì lè sọ lárúbáwá sì tún máa ka àwọn tí a nahu irú nísìnyí báyìí wọ́n ka tí a àjùmíyà láti bẹ̀rẹ̀ dópin wọ́n ka túfàtò àsàníyà wọ́n máa ka láti bẹ̀rẹ̀ tó fi dópin tẹ́ bá kúrò bẹ́ẹ̀ wọ́n tún bọ́ sí àwọn tí a ńláńlá wọ́n ka anáhu aliwahadi wọ́n ka wọ́n sì máa kà fún ọmọ kà fún ẹ̀ ní alimadulẹ̀ arọ́bí ara ìwọ́n kan ra gbé tí a kan èèyàn kan rọ sáàrin rẹ̀ èèyàn kà díẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbà pé báwọn ti ń ṣe yẹn náà so wọ́n á gbé mẹ́tọ̀dù níbi àwọn ń ka gbogbo nǹkan láti bẹ̀rẹ̀ tó fi dópin àwọn lọ sí ibòmíì wọ́n lọ kọ́ báwọn àwọn lọ sí alimadulẹ̀ arọ́bí Nàìjíríà ọ̀rẹ́ sì jọ ní wá láti ilé kéwú àjọ máa ń pàdé ara wa àwọn ọmọ sọ pé àwọn ti ka tí àyíntàn àwọn ti ka ilé ìtàn máa bá àwa ni a máa ń ka díẹ̀díẹ̀ ní kiri ní ẹgbẹ́ àwọn olè kà tán tí àdéhùn bá dẹ̀ tí kà ní sẹ́fẹ́ gbé àárín ẹ̀ fún yàn wàhálà ńlá ni so ìyẹn wá jẹ́ kí mi wọ́n pé tí àyí bó lèmi náà ti fẹ́ máa kà tán àwọn fẹ́ sọ pé kí n fi Al-Madul Arabi ilẹ̀ kí n máa bọ̀ wá sí ilé kéwú àwọn so mo rò pé ilé fi Al-Madul Arabi mo ń mọ nǹkan tí wọ́n ń kọ́ mi bẹ̀ náà ó sì ń yé mi tẹ̀bí kákan máa ka tí àlájí bẹ̀rẹ̀ dé òpin ni mo wá rò pé ọ̀dà àwọn olùkọ́ tó bá ń jẹ́ kí wọ́n bá tún mọ̀ díẹ̀díẹ̀ tí n bá ti ń ka tí àyẹn ibi tí ò bá ti yé mi kí n lọ máa béèrè lọ́wọ́ wọn. Al-Madul Arabi náà ní Al-Madul Arabi náà ẹni bá dé láti jámíà àwọn afáàtẹ́ndé láti jámíà tí bá ti ń ka nǹkan màá lọ máa béèrè ibi tí ò bá yé mi tó ẹgbẹ́ tí a máa bẹ láti bẹ̀rẹ̀ dópin báyìí so gbogbo àwọn tí a kéèké mọ́tínú bí náà ni láti bẹ̀rẹ̀ màá ti kà tí ó fi tán màá dẹ̀ rí pé mo mọ tí a yí ìtàn yẹn kí ni ń sọ kí ni ń wí màá rí pé mo màá tún gbé gbogbo tí a yẹn pátá yẹn mo ti máa ṣe nìyẹn tí màá rí pé nǹkan kan ò yé mi màá lọ béèrè lọ́wọ́ ìyẹn nìkan màá kàn lọ béèrè pé tọ́pìkì báyìí ò yé mi o màá lọ béèrè tọ́pìkì báyìí ò yé mi o màá lọ béèrè so ìgbà tí mo fẹ́ ka ẹ̀mọ̀kọ́ mọ́tòlẹ̀ àríyìn mo fẹ́ ka àwọn ni wọ́n ka láti bẹ̀rẹ̀ tó fi dópin ni máa dùn kó ní ka wọ́n ní karú àwọn tí a bá ń fún yàn ní kìíní mo kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfàtọ̀ wà ń bẹ̀ pé àwa kọ́ mi ìgbà tó kọ́ mi díẹ̀ mo ti rí bí sísẹ́mù yẹn ti wà mo kàn lọ kàyókù fún ara mi ni Ustaz Sankari ni màá wí ibì kan wà rẹ pé màkọ́ máa ń sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bóòlù ti fẹ́ bóòlù bí ti ni màá béèrè lọ́wọ́ wọn so mo parí màkọ́ mọ́tòlẹ̀ àríyìn nìyẹn so àwọn tí àmì tó jẹ́ tí àlàlà tí wọ́n sọ pé tí àkan ó ṣẹ̀rù bàyàn ẹ̀bẹ̀ èdè mi láìkè gẹ́gẹ́ nù ètò ṣẹ̀rù bàyàn gẹ́gẹ́ màá tó lọ gbé so màá tó kà so gbogbo ọmọ yẹn wá ní gbogbo ọmọ pátá yẹn ọmọ wa ń ṣe wàhálà lé lórí nínú tí ẹ bá wà ní ilé ẹ̀kọ́ dáwà ní Al-Madul Arabi Nàìjíríà èèyàn mọ́ láìkì ẹ̀kọ́ kan jù kan lọ èmi ṣe ní pé mi ò fẹ́ láìkì ẹ̀kọ́ kan jù kan lọ mo fẹ́ kọjá yí pé gbogbo ẹ̀kọ́ yẹn o mo fẹ́ mọ̀ yẹn ló fi jẹ́ pé gbogbo mọ̀ pátá yẹn tó jẹ́ pàtàkì sí mi tọ́lọ́ ní pé kí n rí báyìí gbogbo ẹ̀ ni mo rànjú láti mọ̀ mo sì ṣe wàhálà láti lè jẹ́ pé bó mo ti fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ sọdọ́ mo rí pé àyọkà pàtí àkàntì ọ̀nà eléyà àkọ́ ọlọ́mọ eléyà àṣekínní kan mọ́ eléyà àṣekínní kan gbà tí mo wá ṣe gbogbo ẹ̀ báyẹn tán ok bó mo ti wá fẹ́ kọ́ mọ̀ ìyẹn ló wá jẹ́ pé mo wá wò pé nǹkan àkọ́kọ́ ni pé kódà mọ́ ráwọn ọ̀gá wa tí wọ́n ti jẹ́ pé wọ́n lọ sí jámí àwọn dé ẹlòmíì gan kò ní lè ka Quran with tajwid tí ẹ bá rẹ̀ ti di pé ó dàgbàlagbà tó ti di pé èèyàn lè ka Quran gbẹ̀tẹ̀ kò lè ka mọ́ kò sí bó ti fẹ́ ṣe mọ́ mo ní so Quran gẹ́gẹ́ odidi nǹkan kan ní tẹ́ pé òun ní bẹ̀rẹ̀ tẹ́nìkan bá ti dé tí ò mọ Quran kà kí mọ́ mọ́ bá ìmọ̀ rẹ̀ lọ wájú bí ọlọ́gbẹ́ mo ti ka náwù mo ti ka kíní kan ọ̀wá kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti Quran mo sì gé ní àwọn mẹ́tọ́ọ̀dù tí yẹn lè fi kọ́ yẹn ní Quran yẹn mo ti ronú pé ọ̀nà wúlò lè gbà yá Ọlọ́run tún máa ràn mí lọ́wọ́ láti ronú kíkọ́ yẹn Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn gan tí bá lè kọ́ yẹn láàrin ìṣẹ́jú 5 tó bá rí tíṣà mi tó ń kọ́ yẹn yóò sọ pé
títí ayé ọ̀la pé mo ní títí àkàndá pé ọmọ fẹ́ kọ́ mi títí ọmọ fẹ́ kọ́ mi lọ Ọlọ́run fún mi lẹ́bùn yẹn so mo wọ́n tẹ̀ wò pé bó ni ìmọ̀ yìí ti fẹ́ tètè yé ẹni tó fẹ́ kọ́ so màá ní ẹ̀kọ́ lọ bẹ̀rẹ̀ Quran náà pẹ̀lú mi ò ní gbà pẹ̀lú ọba gbà mi ò ní lè màá ní níta fẹ́ kọ́ yẹn náà tún máa kọ́ lọ kò sí wàhálà kankan so Quran yẹn mo kọ́kọ́ ṣiṣẹ́ tọ̀ pé bó lọ mo ti kọ́ Quran tí ó fi clear sí mo wá ṣe kíláàsì kan ní Quran class ìgbà tó tún àmọ́ rí pé Quran yẹn ní àlè máa kọ́ mọ́ tajwid nínú Quran àlè máa sọ fún wípé eléyìí nínú sákínà eléyìí kí ló bọ́ ló ti fẹ́ mọ̀ so ẹni tí ò lè dá kankan kọ tí ò tí ì mọ̀ kankan so àwọn ok afẹ́kọ́ wọn tajwid mo tún wá wò pé kí ni wàhálà tí tajwid máa ń ní ó òrí pé tí àwọn olọ́fẹ́ lò fún tajwid ọ̀yà gbé tí àyílẹ̀ máa ka ọmọ tí ò tí ì mọ̀ Lárúbáwá báwo ló ti fẹ́ mọ̀ tajwid gangan wọ́n ìdá ẹgbẹ́ àwọn ọ̀nà kékeré nǹkan tó bá kẹ́ pàtàkì tó yẹ kó kàn gbọ́ gbólóhùn yẹn kí ní jẹ́ al-izhar so n tó sọ yìí nǹkan tó wá jẹ́ kí ní al-izhar so àwọn àtún wá jẹ́ pé tajwid yẹn yóò mọ̀ délẹ̀ lẹ́gbẹ́ àwọn ọmọ wa yóò mọ̀ gbogbo tajwid yẹn délẹ̀ yóò dẹ̀ lè ka Kùránì dáadáa ó fi sẹ́ pé a ní kíláàsì kan pè ní tajwid class odidi kíláàsì ni a kàn wá sọ àwọn àmọ́ míì mọ́ Kùránì yẹn ó fẹ́ kọ́ fíkì ó fẹ́ kọ́ kẹ́ bẹ́ẹ̀ Kùránì gẹ́gẹ́ ni méjọ́ iṣẹ́ tó fẹ́ ṣe níbi tajwid náà tajwid ni méjì ọ̀sẹ̀ tó fẹ́ ṣe lẹ́gbàá láwọn ṣe àwọn pé èdè Lárúbáwá gbogbo ọmọ tá a fẹ́ kọ́ nínú èdè Lárúbáwá náà ló so pọ̀ mọ́ Lárúbáwá ló so pọ̀ mọ́ so èdè Lárúbáwá yẹn kílẹ̀ náhù àti sọ́rfù ni náhù àti sọ́rfù ni ẹ jẹ́ pé ní àrọ̀bíyà ẹ méjì aláwọn wọ́n wọnú ara wọn ó máa kọ́ náhù lọ́tọ̀ ó máa kọ́ sọ́rfù lọ́tọ̀ rárá bẹ́ẹ̀ni ti rí orí pé àwọn náà ara wọn mo sì pé àrọ̀bíyà náà lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ àwọn síbáwá ìwọ̀n náà kọ́ bẹ̀rẹ̀ àrọ̀bíyà náà kọ́ pé náà wà tí sọ́ọ̀tù wọnú ara wọn náà ni àwọn kan ló padà ń split ẹ̀ wípé eléyìí dáyàtọ̀ sẹ́lẹ̀ so báàbù ìmọ̀ lásán ni pé a fẹ́ kọ́ mọ̀ bó ló ti fẹ́ rọrùn fáwọn èèyàn mo wá pè ní àrọ̀bíyà yẹn wá ní ìmú ọmọ first stage àrọ̀bíyà yìí mo fẹ́ kọ́ ní nǹkan lọ́yẹ́ pé èdè Lárúbáwá yóò clear sí dáadáa ó máa mọ̀ dáadáa tó yẹ pé ó máa yé dáadáa tó yẹ ló jẹ́ pé fọ́ọ̀sì àrọ̀bíyà yẹn òun là kọ́kọ́ máa ń kọ́ so àrọ̀bíyà yẹn wá ní akọ̀ wọn èmi náà ni mo ronú bí màá ti kọ́ wọn step pè máa wò pé gbàdọ̀ mọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ní al-kalamu wa ma yatahallaf fihi bọ́ọ̀rọ̀ ọmọ tí ò tí ì mọ̀ kéwú tó ní al-kalamu ọ̀rọ̀ àti àwọn nǹkan tó kó sínú rẹ̀ bóòló ti ọmọ yẹn kàn gbọ́n tí mo wí ni ọ̀yẹ́ ní ká hajjúmíyà láti bẹ̀rẹ̀ tó fi dópin ọ̀yẹ́ ní ká máa ṣe ara mi ò rí ní kíni ó fẹ́ mọ̀ ní ọ̀nà wo ni ó gbà mọ̀ wàhálà yẹn lèmi wá ń ṣe díẹ̀ ọmọ fi wá detect pé ọ̀nà fún ara mi ni mò ń ṣe pé tó bá kọ́kọ́ kọ́ ilé yóò kọ́ ilé tó bá kọ́kọ́ kọ́ ilé yóò kọ́ ilé so tó fi wá di wípé tó bá fi lè parí àrọ̀bíà 1 kódà bí wọ́n gbé ọmọ tó parí àrọ̀bíà 1 lọ́dọ̀ mi tó bá gbé dé ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ ńláńlá wọ́n mọ̀ bẹ̀rẹ̀ àwọn tọ́pìkì bí wà lẹ́gbẹ̀ẹ́ tó jáde nílé ẹ̀kọ́ ńláńlá yóò kọ́ rí rárá tẹ́bì ti kọ́ ó sì tún máa mọ̀ dáadáa ó sì tún máa yé dáadáa ó wá lè má lè tí ì máa sọ Lárúbáwá gangan dáadáa o ẹ̀rí ó lè má lè tí ì ṣe kíní ó lè má lè tí ì ní kíní ara ṣùgbọ́n yóò kọ́kọ́ mọ kíní yẹn dáadáa mọ irinṣẹ́ tó fẹ́ lò kó tó máa sọ Lárúbáwá oníṣẹ́ ti rà tó bá ti mọ irinṣẹ́ yẹn káwa máa dààmú rẹ pé tó bá ti ṣe mistake tá a bá correct rẹ ó mọ̀ tá a torí ẹ̀ correct ẹ̀ method tèmi wò nìyẹn ẹ̀ka àwọn method ní wà ní pé sáà mọ̀ sọ Lárúbáwá nígbà ò bá yá yóò padà mọ bí tó ti ṣe mistake so ìyẹn wá ní pé mo ṣe yẹn tán báyẹn yẹn láń pè ní first àrọ̀bíyà mo tún á rò pé ìgbà tí wọ́n á rò pé mo á rí pé nínú náhù tọmọ mọ̀ yìí báyìí ó ti lè dá tí a kà kò sí ní tẹ́yẹ̀ bá wà ní àrọ̀bíyà 1 wà á lè dá tí a kà wà á mọ tí lè fi gba ilé wà á mọ tí kìíní fi rí báyìí wà á mọ gbogbo ẹ̀ kò ní bí wọ́n ń kájí àrọ̀lẹ́ òlé tó bá wà láàrin àwọn tó ń sọ Lárúbáwá fúnra rẹ̀ ó gbọ́ easily kì í ṣe pé báyà kí n torí pé ó ti ní irinṣẹ́ ìwọ gẹ́gẹ́ ọmọ tó bá tà mọ́ fún ara rẹ̀ ìwọ gẹ́gẹ́ ọmọ bó ti lè correct ara rẹ̀ ìwọ ọmọ bó ti lè ṣe kíní so àrọ̀bíyà tún yẹn mọ́ wò pé kí ni iṣẹ́ tí Lárúbáwá tún kà sí jù o mo wá rí pé sentence analysis tá a máa ń pè ní àlè ìrọ́bù ni mo máa dedicate sẹ́rí àrọ̀bíyà wà yẹn dedicate ẹ̀ fún náhù àti sọ́rfù bẹ́ẹ̀ tí gbogbo ọmọ tó kù náà ni à ń kọ́ mọ́
so ìbílẹ̀ yẹn tó bá ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ yẹn tó bá ti mọ kéwú díẹ̀ gan bó ti bó ti mọ kéwú inú bá gbóhùn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ bí kan fẹ́ lọ ṣe kíní kan àyẹ̀wò àṣàkẹ́ àrọ̀bíyà nìkan ni wọ́n ń kọ́ bẹ́ẹ̀ ìta àkọ́kọ́ wò ní pé ìpìlẹ̀ ni pé kọ́kọ́ mọ àrọ̀bíyà òun ló fà á so ìgbà tó wáyá wọ́n á pè ìrọ́bù ó wà very very important bẹ́ẹ̀ ọ̀nà wo la fẹ́ gbà gẹ́ẹ̀tì ìrọ́bù yìí gbogbo ẹ̀ kan fílùmù àti kíní kan ọmọ kẹsà ẹ̀há yóò ṣe gbogbo ẹ̀ ẹ̀há àwọn èèyàn máa sórí ni ìbáwò pé ọ̀nà wo lọmọ fẹ́ gbà gbogbo yìí mo tún wá ṣiṣẹ́ lórí wàhálà yẹn mo wú àwọn tó bá kọ́kọ́ ilé tó ṣe lé tẹ̀lé tó ṣe lé tẹ̀lé tó ìrọ́bù yẹn máa clear sí so tó bá ti wá kọ́ ìrọ́bù yẹn á máa pọ̀ sí ní àwọn alẹ́ akẹ́kọ̀ọ́ tó bá parí ibẹ̀ yẹn wọ́n yàrá fún ní kùránì láàrin kùránì pé ọ̀yá yóò ṣe torí pé dáàbì tí wọ́n fi wọn tẹ́sẹ̀ ni pé kàlọ́nù bí lọ sí ìrọ́bù ẹ̀ wá gbogbo kùránì yóò ṣe tó bá débi àdìsí yóò ṣe tó bá débi yóò ṣe kò ní pé kò lè dá ìrọ́bù sí so lẹ́yìn ìgbà láti akọ́ ní gbogbo ọmọ yẹn pátá yẹn tó ti kọ́ lárọ̀ bí àwọn yẹn á sì tún wá kọ́ dáadáa wọnú sí i pé àrọ̀ bí àwọn àmọ́ òbí àlè fún wọn ní nǹkan tó pọ̀ tán yẹn so lẹ́yìn ìgbà tó wá parí àrọ̀ bí atú yẹn lọ́wọ́ ìṣẹ̀ wá kú pé àwọn ọmọ wo ló tún wá kú táwọn yẹn máa ń kọ́ yẹn làwọn máa ń kọ́ yà òkè bàlágọ̀ ni àrùdù ni àníkọ́ gbogbo bẹ̀rẹ̀ yẹn rárá so prophet ayé máa ń gbé ẹnìkan ti dé ó ti kẹ́kọ̀ọ́ dáadáa ó ti ṣe gbogbo ẹ̀ ní àdúdù ló fẹ́ kọ́ o kíníkan ló fẹ́ kọ́ o fàrọ́ìdù ló fẹ́ kọ́ kíníkan ló fẹ́ kọ́ o àwọn kan tí ó jẹ́ pìlẹ̀ yìí ó wà very very important ẹni wá ló ń fẹ́ padà ànàkó lọ sí tó gbé tó bá mọ̀ ó ti wúlò fún ẹ ìpìlẹ̀ kéwù nìyẹn ẹni wá lọ gbé tó fẹ́ máa bá lọ náà ni máa bá lọ so ọlọ́run bó bọ̀ fàbáríkà sí tó gbé ti kọ́kọ́ kẹ́kọ̀ọ́ kan tẹ́lẹ̀ so bá ti àwọn ṣe ni. Barakallahu fikum. Assalamu alaikum. Jazakumullahu khairan. tó kò kí ṣe nǹkan tó wọ́pọ̀ àṣekhana barakallahu fikum ni pé kí àfà tó ń kọ́ wọn kéwù ní ilé kéwù síbi kan kó tó wá jẹ́ wípé ìkànnà àwọn ọmọ ilé kéwù tiẹ̀ tó náà láwọn ọmọ ilé kéwù kó tó wá máa kọ́ ọmọ tiẹ̀ náà ní ilé kéwù yẹn àkàrà ọ̀pọ̀lọpọ̀ agbọ́ pẹ̀lú àwọn kan tí ó ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ yàtọ̀ àkànnà àwọn ọmọ ilé kéwù ǹjẹ́ nǹkan pàtó wà tó jẹ́ pé ẹ lè kẹ́ fi gbárùn nǹkan báyẹn fi gbà láàyè ayákùn. náà alhamdulilayi abdulhami ṣé ẹ rí ẹ̀kọ́ kéwù níbo ti yé mi mọ́ mi mo ti fẹ́ pùtì ara mi ẹ jẹ́ kí n pùtì ẹ̀ náà bẹ̀ káyọ̀ mọ́ rò pé bóyá arrogance ni mo dára mi lójú ẹ ti gẹ́ ní sin báyìí pé tí n bá kọ́yàn lẹ́kọ̀ọ́ yóò láìkí láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi ò bá gbélé kí o rẹ tì mí lẹ́gbẹ̀ẹ́ báyìí kẹ́ kó ilé kí o 50 tì mí lẹ́gbẹ̀ẹ́ báyìí so mo mọ̀ pé tọ̀dọ̀yìn àbí tí n bá kọ́yàn kí o lọ yà kù so o má kó lé kí o 50 tì mí so ọmọ alẹ́ kí omi kankan ò bà mí lẹ́rù débi wípé kò sí ẹ tó bà mí lẹ́rù nù wọn pé ọmọ yìí ti mọ kí ó bá ọgbọ́n wọn mọ̀ pé àwọn tó ní ìdí mi káwọn tó wá kẹ́kọ̀ọ́ sí ni wọ́n làwọn tó ti jáde wọ́n mọ̀ pé pé mo ti ṣe wàhálà síwájú ẹni bí mo ti wàhálà tí mo ṣe wàhálà kékeré so mo dẹ̀ tún ní àwọn nǹkan tí mo ti ṣe yẹn so gbogbo àwọn akẹ́kọ̀ọ́ mi wá ní máa kọ́yàn ọmọ tó ń kọ́yàn mo láàkì jù èmi kan tún lè kóyàn fún pé mo tún lè jà fún lé kí omi kan pé táìmù àtàwọn ṣe nìyí o tí wọ́n bá ti ṣe tiẹ̀ tán o máa lọ máa kọ́ àwọn eléyìí so kò ní mi lára tó wù mí jẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ mi ní pé ètò bá ṣe pé kí olóhùn fẹ́ kọ́ tí n bá lówó lọ kí establish fún ni kó dẹ̀ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn torí pé àwọn èèyàn ní bùkátà sí ẹ̀kọ́ yẹn kéde ẹsẹ̀ ẹ̀kọ́ tó kùtà ara lẹ́yìn àbá ti ẹni wá fara balẹ̀ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó tètè máa clear sí ẹ̀kọ́ yẹn ṣe ẹ̀kọ́ náà ọlọ́run ti ní kéèyàn orí àwọn iṣẹ́ yẹn ṣe níwọ̀n àbá díẹ̀ débi pé tó bá kẹ́kọ̀ọ́ tó bá wà láàrin àwọn èèyàn wọ́n máa mọ̀ ìyàtọ̀ wípé eléyìí ibi tó ti kẹ́kọ̀ọ́ àwọn gẹ́gẹ́ máa rí ni pé ìyàtọ̀ wà ń bẹ̀ ó yàtọ̀ gan. Barakallahu fikum. Masha Allah, assalamu alaikum. Hayakullah. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ mudir proprietor tó ṣe jẹ́ tó ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ bákan náà tó sì jẹ́ pé ti kọ́ àwọn ọmọ tó pọ̀ barakallahu fikum kọ́lọ́wọ́n kó dọ̀kun kó gbà lẹ́sìn ǹjẹ́ a lè mọ bí mélòó kan náà àwọn ọmọ àwọn tẹ́tí kọ́ náà àwọn akẹ́kọ̀ọ́ yẹn tó jẹ́ pé àwọn náà lè ní wọ́n ń gbìyànjú káàkiri táwọn náà kọ́ yẹn káàkiri barakallah. náà ọlọ́ba yóò bá sẹ́yìn lẹ́sìn dáadáa alákọ̀ọ́kọ́ ẹni pé ọmọ èké lèmi náà so àwọn ọmọ tí mò ń kọ́ òun lè tí ìdàgbàlagbà lọ títí ṣùgbọ́n ìkànnì àwọn náà ní láàyè wọn láwùjọ so irú
àwọn àfáà Abbas so Abdulkarim nínú àwọn tó kọ́kọ́ gba àwọn tá a jọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nìyẹn tó yẹ pé òun náà ó ti tún tẹ̀síwájú sí i ó ti lọ sí Arabic and Islamic Studies University of Ibadan so ó ti ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó náà tó ti ṣe ìgbìyànjú tó dẹ̀ ṣe dáadáa so òun náà ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni ó jókòó tí ẹ̀kọ́ yẹn ó sì ń kọ́ àwọn èèyàn so nínú àwọn tó jẹ́ pé wọ́n tún jẹ́ àwọn tó tún jẹ́ pé wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n pọ̀ gan ká kúrò ní Ìbàdàn ká lọ sí Ìkòyí Nanafa Blakim so àwọn náà ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ mo ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ yẹn náà ni àwọn ọmọ ti ń jáde lọ́dọ̀ wọn wọ́n ti ń jáde sanawi lọ́dọ̀ tí wọ́n fi mẹ́tọ̀dù tí mo ní òun náà làwọn náà ni wọ́n ń lò so àwọn náà ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ so nínú àwọn tó tún ta ti sọ pé àwọn tó gbajúmọ̀ bẹ́ẹ̀ náà ni àfáwà Blakim Kéwúdí Rọ̀rùn òun náà gba bí ìkọjá ṣọkọrọ káwọn náà tó sọ pé mo tún fẹ́ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú èmi sọ fún ọmọ akẹ́kọ̀ọ́ kí ó yẹ ṣe pé òde ní ìsinmi kódà mo ẹlòmíràn dé pé ó lè kí ó lọ́dọ̀ mi láàrin 3 years tó bá dé padà mo tún lè máa wò pé ṣé mo sì dá ọmọ ọmọ báyìí lọ́gbẹ́ mi kọkàn sọ́mọ akẹ́kọ̀ọ́ yìí pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ ni pé kí wọ́n máa sọ káàkiri kí wọ́n fojú sọ káàkiri pé kí ni mo lè má fojú sọ yàn káàkiri àná ní ìsìn tí mo jáde mo kẹ̀rọ ọmọ akẹ́kọ̀ọ́ kan pàdé mi ìdáhùn èmi ọ̀dọ́ ọmọ o ó sì kó owó jáde ó tún kó sí mi lápò mo tún bọ̀ wálé àwọn olóhùn ti gbalé kí ó kọjá ẹlòmí lè lọ́dún kan ó lè lọ́dún méjì ẹ̀bẹ̀ tó bá súnmọ́ mi dáadáa tí wọ́n bá ti ń pẹ́ ni màá tẹ̀sẹ̀ máa tẹ́ bá sọ kọ yín fún mi ní ìsìn bàbí ò lè kọ yín sórí torí pé ìtí mo fẹ́ yá sórí ò ní kéwú tẹ́ bá sọ kọ yín fún mi tẹ́ ní mi ò ní bọ́dà láti yá sórí tó tẹ́ bá rójú yín mi ò ní bọ́dà láti sọ pé mo fẹ́ mojú yẹn tẹ́ ẹ̀gẹ́ bá ń súnmọ́ mi dáadáa bí wọ́n tí mo fẹ́ fi làákà yẹn ṣe màá máa wò wípé nǹkan míì mo fẹ́ fi làákà yìí ṣe tí má ti fi sọ ojú ìyàwó wa mi ṣe kiri kan ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo máa ń gbàgbé mo fún ọ lówó mo lè ti gbàgbé mo lówó lápò mo lè gbàgbé ṣùgbọ́n kéwù yẹn nìkan ni mi fẹ́ kí n gbàgbé ẹ̀sọ́ Abdulhakeem sọ òun náà sọ pé òun súnmọ́ ọ dáadáa ó sì àṣìjọ àwọn ọlọ́nìsì ńláńlá àjọṣe ẹ̀sẹ̀ àdìgbàgbé Abdulhakeem sọ àpáwà Shakir Asanadi àwọn náà wọ́n gbà bí kọjá so wọ́n gbà bí kọjá so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti foundation wa ta níyẹn téèyàn bá gba bẹ̀ kọjá bẹ́ẹ̀ ọdún kan ọdún méjì tí wọ́n fẹ́ máa kẹ́kọ̀ọ́ sí níwájú ó ti rọ̀ lọ́rùn ẹ̀kọ́ tó bá fẹ́ kọ́ yẹn kò ní máa jẹ́ ìnira fún o máa rí pé o máa ẹ̀dá ká wá fẹ́ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ lọ́dọ̀ wa ni ó sì ẹ̀kọ́ sì jìnnà nígbà tí tò bẹ́ẹ̀ ti tò sílẹ̀ ẹ̀lẹ́ ẹ̀kọ́ yẹn jìnnà ẹni máa lò bí ọdún méjì ọdún mẹ́jọ mi kò lè gbé yóò kẹ́kọ̀ọ́ náà ọ̀sẹ̀ ọdún bá kú ọdún méjì mẹ́jọ yẹn tó kẹ́kọ̀ọ́ yẹn tán pẹ̀lú nǹkan tí báyìí wọ́n ti lọ rí díẹ̀ yẹn báyìí ti ọdún yẹn àwọn ìjọ láti lè bọ́ bẹ́ẹ̀ báyìí èmi náà ti di àfàgbà wọ́n ti tí wọ́n ti kà tí àkàn ṣe gbogbo ẹ̀ níta fẹ́ kọ́ wọn náà inú tí àná lò wá àwọn náà kà náà rí kò sí nǹkan tí àwọn tá a ní tó tún wọ́n tún pọ̀ bẹ́ẹ̀ náà àfa Ridwan wà Ìbàdàn gbogbo àwọn báwọn àwọn àfa tí wọ́n ti jápá wọn náà ti jókòó tó ń kọ́ àyàn lẹ́kọ̀ọ́ táyẹn sì kà wọ́n sí pé àfa ni wọ́n àfa bọ̀ṣẹ́ jẹ́jẹ́ àwọn náà wà ní apẹtẹ táwọn náà kọ́ yàn. náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti ilé ẹ káàbọ̀ sí orí ètò wa sílẹ̀ kan sí ètò yín ètò wa Flag Bearers of Sunnah a wà pẹ̀lú àwọn bàbá wa nílùú Ìbàdàn Sheikh Rasheed Mudaththir Al-Thaqafi hafidhahullahu ta'ala ọ̀rà Sheikhana ẹ ṣe wọ ipá tààrọ̀ barakallahu fikum. nínú àwọn kan tí a tún fẹ́ tó jẹ́ kẹ́ tó ṣàlàyé fún wa òun náà ni pé nígbà tẹ́ parí Ma'had al-Arabi barakallahu fikum ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ bí wọ́n lọ àwọn fẹ́ lọ Saudi àwọn fẹ́ dá àwọn lúmi lọ kí o jẹ́ irú àwọn kẹbàá yìí náà ṣé ó gbọ́ nǹkan tẹ́yìn náà gbìyànjú kí tẹ́ ṣe barakallahu fikum. náà jazakumullahu khairan kò sí ọmọ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ràn mọ̀ tí kò ní sọ pé kò ní àtàkọ́dùn ilmu tí gbogbo àwọn èèyàn sì kà sí òun náà ni pé kí èèyàn lọ sí ilẹ̀ Lárúbáwá nígbà táwọn kẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n bá débi ti wà ní Al-Ma'had al-Arabi mo gbà pé mo lè lọ ilẹ̀ Lárúbáwá mo sì lè má lọ tí ìbá wa tẹ̀ wá lọ ilẹ̀ Lárúbáwá ń kọ́ ó ti wà ní ẹ̀mí mi kí tó jáde ṣé ẹnì kó wà dé láti ilẹ̀ Lárúbáwá ìwà ní nǹkan tí mo lè sọ pé mi náà ní pẹ̀lú ẹ̀
àgbáyé lèmi ti bẹ̀rẹ̀ iṣẹ́ wàhálà àti tèmi tí mo ti ṣe pé ìmọ̀ yìí ṣe ní àbálọ̀ lẹ́ lọ́wọ́ tí bá délẹ̀ lárúbáwá torí pé tó bá lọ bẹ́ẹ̀ kó ní takọ ṣoṣo èmi ò dẹ̀ láìkì àwọn takọ ṣoṣo ọ̀tẹ̀ rárá pé ibì kan báyìí ló fi sí ibì kan báyìí ni o mọ̀ ìmọ̀ wò pé kò kì í ṣe ìmọ̀ lọ́dọ̀ ti tèmi àfáà yìí tó mọ̀ nìyí eléyìí kan tó mọ̀ nìyí ó dáa bí wọ́n ti gbé kalẹ̀ lẹ́ o ṣùgbọ́n mi rí wípé ẹgbọ́n bá àwọn Ibn Taymiyyah adé bá ń ka kíní wọn mọ̀ káàkiri lọ ni gbogbo àwọn afá yìí mọ̀ kíní lọ ni tí bá délẹ̀ lára èmi máa wá àwọn afá káàkiri máa lọ́mọ kẹ́kọ̀ọ́ ni o ṣùgbọ́n Ọlọ́run bò kádàrá pé máa lọ mo ti mọ̀ pé kọ́dàrú ni nǹkan alákọ̀ọ́kọ́ ìgbà tá a wà ní àsálísọ al-Idadi tá a wà ní sálísọ ìdáfẹ́ bọ́ sí àwọn ìstánáwì àwọn alábáwá láti Egypt wọ́n wá sí mahad àwọn ọ̀dàkímọ̀dù àti àwọn Egypt ní problem kan wọ́n ti wá yanjú ẹ̀ wọ́n wá fẹ́ gba àwọn ọmọ mahad tí ó bọ̀ sí ìstánáwì ní Egypt so wọ́n wá wò pé result làwọn fi máa mú àwọn ọmọ so result yẹn tẹ́gbà káwọn máa fi máa àwọn ọmọ ẹ bá ti ṣe pò kíní pò kejì pò kẹta òun náà ni wọ́n fẹ́ mú ṣùgbọ́n Ọlọ́run bá ní kí nǹkan kó ṣẹlẹ̀ nínú result tèmi tó jẹ́ pé mo gba 98 nínú iṣẹ́ kan so ìgbà tí wọ́n fẹ́ rìkọ́ọ̀dù iṣẹ́ yẹn so 58 ni wọ́n kọ́ lẹ̀lẹ̀ ṣe pé 9 òdo 9 yóò kàn ra fagi wá sí àlè báyìí ni bẹ́ẹ̀ tó fẹ́ fagi yẹn bóyá àgbàdo fẹ́ fagi yẹn bóyá kinní kan ṣẹlẹ̀ ń bẹ̀ òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ kinní yẹn kò fa dáadáa wá sísàlẹ̀ èmi sì ti rí ìwé pé ẹ̀kẹ́ yóò rí ìwé pé ẹ̀yẹ téèyàn gbà ní èyàn ti àwọn kan àti ọmọdé ọmọdé iye tó gbà nínú iṣẹ́ yìí ni ìgbàdàn wá fún mi ní result mo wá rí pé 58 ni wọ́n kọ sí kinní yìí 98 ló wà ní pépà result ti wá jáde àwọn èèyàn wá lead mi so mo wá lọ complain wípé mo mọ̀ gbẹ́ tí mo fẹ́ fi sọ pé mo rí ìwé gan mo sábà pé iṣẹ́ tí mo gbà bí ojú báyìí lọ mo sábà sọ pé ní tẹ́sì gan mo ti gba èlé gba yẹn báyìí wọ́n á padà wá wò wọ́n á rí àwọn tó dẹ̀ fẹ́ mú wọn ti lọ sí interview wọ́n ti dé àwọn ní kí ló fẹ́ ká ṣe báyìí ní sí ìbámu ní àwọn gàbá ní kí ló fẹ́ ká ṣe yóò gbà fọ́lọ́ náà ní kó mọ́ ọlọ́jà rí ẹ̀sọ̀ mo kú mẹ́fà ìyẹn jẹ́ number 1 ìgbàdá tó wá jáde àtúmọ̀ lọ sí ad-Dawratu al-Ilmiyya ní Ìlọrin so dáwọ́rọ̀ yẹn wá ní ìgbà tí mo tún lọ náà so mo tún wà nínú àwọn tó wà wájú so ó yẹ kí n ṣe interview ṣùgbọ́n wọ́n ní age tí mo fi lẹ̀ bí i 24 years or 25 wọ́n ní ẹ̀wọ̀n lè gbájú pé ẹni kó ilé lọ Saudi age yẹn ti kọjá time wọ́n ti wo kíní mi báyìí àwọn ẹ̀dẹ́ reduce age tọ́ pé èmi ò sì mọ̀ kí wọ́n reduce age èmi kàn fi lè fọ́ọ̀mù ní ìgbà tí mo déwájú lọ́wọ́ tí wọ́n fẹ́ sọ pé kìíní kan ọba wo èjì mi mo fẹ́ ṣe interview náà ni wọ́n dẹ̀ wo èjì wọn sọ pé èjì ti kọjá yìí tí wọ́n gbà Dr. Suleiman àbí nǹkan ni ẹni tó jẹ́ olórí gbà yẹn ẹni tí lábá tó wà tó yẹ pé òun ló jẹ́ pé class teacher mi nínú kíláàsì òun láìkì mi gan ó sọ fún Dr. rẹ pé ó yọ̀ǹda fún mi pé kí n Dr. sọ báyìí àwọn alábáyé dẹ́ ẹja àwọn èèyàn ní kiri bá ní kí n máa lọ ṣé mo ti jáde kú bẹ́ẹ̀ báyìí tí mo jáde síta àwọn ọ̀dọ́wọ́jà ọmọ akẹ́kọ̀ọ́ níbẹ̀ ọkọ̀ tó wáyé pé mi lónìí ni ẹ̀mí kan ní ẹ bá ń gbé bọ́ọ̀lù ẹja ọmọ gbá bọ́ọ̀lù lọ́ta àyà ẹgbẹ́ ni wọ́n wà nù ẹgbọ́rọ̀ mọ̀ ni mo ti ń ṣe wàhálà lórí ìmọ̀ tẹ́tẹ́lẹ̀ ẹ̀bọ̀ rẹ̀ dẹ̀rẹ̀ mo ti ní pé èmi náà ti ń jiná díẹ̀díẹ̀ àwọn ẹ̀sẹ̀ àdé láti Lárúbáwá dájọ́ ń pàdé láti Lárúbáwá èmi náà ti ń jiná díẹ̀díẹ̀ ń jiná nìgbèdè so àyẹ̀ni ìní sùn lónìí ìní ṣe kíni àárọ̀ nìwọ̀n náà èmi ò fi ìgbésí ayé tèmi sí pé mo fẹ́ lọ ọ̀lẹ́ Lárúbáwá mo fẹ́ mọ̀ ni so ìgbà tí mo wá kú ọbẹ̀ yẹn tí mo wá délé ó wá dùn àwọn olùkọ́ mi kan wípé mi ò rí interview ṣe ó dùn wọn gan ọmọ yìí ò gbọdọ̀ mọ́ lọ kò gbé mi o ìwà ọ̀pọ̀lọpọ̀ dùn rárá tó gbé mo ti ń rí ipa ìmọ̀ nígbà náà àwọn tó wà ń bẹ̀ gan mò ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ òun kàdá ara bá ń sọ mò ń kọ́ wọn tí mo ti rí pé ìmọ̀ yìí Ọlọ́run bá fẹ́ fi yé mi Ọlọ́run dẹ̀ fẹ́ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ gbàdá olùkọ́ mi tí wọ́n ń dààmú mi pàtàkì jùlọ Ustaz Abdulhafiz Ọlọ́run wọn ti ṣaláìsí ní sí báyìí so Adédìméjì ní Ìwó wọ́n wá ń dààmú mi pé mo gbọ́dọ̀ lọ ilẹ̀ Lárúbáwá àwọn ti kọ́ mi rí pé ọlọ́run lọ ilẹ̀ Lárúbáwá wọ́n ní ọ̀dà kí n padà sí pé sàtífíkẹ́tì mi ti pẹ́ bá mo ti jáde máa dùn pé
àwọn alábá tún máa ń wò wípé ẹ tó ti jáde táìmù tó jáde táìmù tó wá fún ẹ tó kéde pé kọ́ lọ sí tẹ̀jídìdù ṣàhádà wọ́n wá tẹ̀ bá bá mi mú ọdún yẹn wá sí iwájú sí wọ́n wá tún wá lọ sí màbí kó sí tẹ̀jídìdù ṣàhádà wọ́n bá ní máa ṣe ẹ̀sáàmù àmọ́ yìí ti fẹ́ ṣe ẹ̀sáàmù ni ẹ̀sáàmù ò lè èmi tí mò ń kọ́ yẹn lójoojúmọ́ ẹ ti á lè tó bá rí kiri àní ọ̀dà ibi iṣẹ́ mọ́kànlá màá bá wọn ṣe ìbọn tó jókòó kíláàsì mo tó bá wọn ṣiṣẹ́ mọ́kànlá yẹn àwọn tó bá gbà tó iye tó gbà ẹ́ tẹ́lẹ̀ iye tó bá gbà ní sí láfún ọ mo ní kò sí wàhálà ìgbà tí mo tún gbà wọ́n tó di pé mo tún gbà ju àwọn ibi tí mo tún gbà lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n ní iye tó gbà tẹ́tẹ́lẹ̀ náà láfún ọ ẹ̀ sábà mú mo bá gbà lọ́wọ́ wọn ìgbà tí mo gbà lọ́wọ́ wọn ó wá kú pé bóun tí wọ́n fẹ́ àwọn á ní pé kí n tún lọ sí dáwọ́rọ̀ pé kí n lọ dáwọ́rọ̀ ní ẹlẹ́ẹ̀kejì pé tí máa lọ sí dáwọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì wípé àwọn máa wálé àwọn máa ṣe gbìyànjú tí máa fi travel mo wà lọ dáwọ́rọ̀ àwọn olùkọ́ mi kan tún ṣe ìrànlọ́wọ́ fún mi sọ pé kí n lọ ìgbà tí wọ́n á dé dáwọ́rọ̀ Ọlọ́run ní káwọn èèyàn ó mọ̀ wípé mo ti wárí pẹ̀lú bá ti gbà mí wọlé mo ti ṣe kìíní àwọn kan wá mọ̀ pé mo ti wárí wọ́n á ní mo fẹ́ deny àwọn ọmọ tí wọn ò tí wà tẹ́lẹ̀ mo fẹ́ deny wọn so àwọn kan ṣàfojú sọ mí so ìyẹn ó wá jẹ́ kí n ní problem pẹ̀lú àwọn èèyàn tó àwọn alábá ò mọ̀ mí o ẹ̀tà àwọn tí wọ́n tún jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n ń kọ́ yẹn ní dáwọ́rọ̀ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tẹ̀lé àwọn alábá wa àwọn ti dá mi mọ̀ pé mo ti wá rí so olùkọ́ mi dẹ̀ tún kọ lẹ́tà fún mi tó ní kí n fún àwọn kan nù pé kí wọ́n wò so bẹ́ẹ̀ bólùkọ́ yẹn tún ti ròyìn mi àti bó ti sọ pé òun fẹ́ àwọn ọmọ yóò máa deny àwọn tó fẹ́ lọ sí kinní àwọn náà sì ń kọ́ wa ọlọ́sà kádàrà yìí pé wọ́n fi jẹ́ kí n rí tí mo fẹ́ rí ṣe ibẹ̀ yẹn bí wàá fẹ́ dí mi lọ́wọ́ ni tàbá ní ká wò ṣùgbọ́n ìbàdí mi ò ti kà sí mo sáà ti mú tí olùkọ́ mi náà tún wá Ustaz Abdulhafiz tí mo sọ yìí wọ́n wá ìgbà tó wá dé lábáwò tí ilé àwọn sáré wá sí Ìlọrin ni lábáwò tí ilé ṣe interview nígbà tó wọ́n dé but wọ́n fẹ́ lo influence pé kí wọ́n ṣe interview fún mi ọlọ́ba àwọn lágbàá wọ́n ṣàṣe wàhálà pé ẹwọ́n máa ń ṣe interview fáwọn èèyàn kan tó yẹ pé wọn ò tí ì parí kíní mo dámọ̀ yìí mọ́ kíní kan lábáwò ṣe interview fún mi bàlá tó parí pé mo dẹ́ kí n ní bẹ́ẹ̀ kí ní interview mi ò tó rí kí ní mo kà ọ yẹ kí n gbà jù báyìí lọ yẹ kí n ṣe jù báyìí lọ mo sáà tún gba kádàrà mo gba kọ́dàrù so àwọn wá ní pé kí n kówó èmi wá wọn wá kó lọ sí ilẹ̀ Lárúbáwá ìgbà tó kó lọ sílẹ̀ Lárúbáwá tí wọ́n dé ó dùn wọn gan wọ́n ní àwọn ṣe wàhálà gan o pé àwọn fọlọ́run ṣẹlẹ̀ ni pé àwọn ṣe wàhálà gan lórí ìwé rẹ̀ pé àwọn níbo àwọn dáhùn kó ìwọ lọ ìwọ gan làwọn fẹ́ kí wọ́n mú bẹ̀tẹ̀ àwọn ṣe wàhálà ojoojúmọ́ làwọn lọ sọ́fíìsì làwọn lọ sí gbogbo ẹ̀ ṣùgbọ́n wọn ò padà mọ́ ṣùgbọ́n tí wọ́n á dé yẹn wọ́n á ti darí ẹlẹ́mí náà sọ pé ẹ̀wọ̀n jáde ọ̀rọ̀ Saudi ẹ̀ máa fọwọ́ mú ibi náà gbogbo ọjọ́ kéwù tá àjọba ara wa àjọ máa wo ẹ̀ tó bá mọ̀ jù ìdí kálukú wá produce jáde àjọ máa wò ẹjọ́ àjọ máa bá lọ so ìkó máa sọra rẹ̀ nígbà tó bá yá so ìyẹn ló fà tó fi jẹ́ pé a lọ lẹ̀ Lárúbáwá ibẹ̀ ilẹ̀ ni mo ti dúró pé ibi táwọn náà bá dé yìí ó ti dá báyìí nìkẹ́ni so mo rò pé ṣé mo ti yanjú pẹ́sẹ̀ tó wà. ṣé ẹ padà tó wá lọ bóyá. ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn mo ti lọ secondary school mo ti jáde so lẹ́gbẹ́ àwọn dáàdì wa bá jẹ́ kí ni ìwé làbá tún kà pé àtẹ́pẹ́ tó jẹ́ àwọn ilé náà nǹkan kan wá lọ pé ẹ máa kà pé àwọn fáǹsì pé ó ṣe kàwé àfa àwọn àdẹ̀sọ pé ká lọ kí n lọ kí ìgbà tí mo wá tún wá jáde tán tí mo wá ń kọ́ àwọn èèyàn pé àwọn ọmọ UI ló wá àwọn yunifásitì ló wá èbó tí mo ti sọ tí láti mo fi lọ máàdù lọ 7 years wọ́n tún kọ́ ara èbó so tí mo dé kéwù láti sọ ti kéwù di ìgbà náà èèyàn lè máa ronú pé èèyàn fẹ́ ìwé yẹn ò tóbi lórí ẹ̀mí èèyàn pé kíní so kéwù la kọjú mọ́ ṣùgbọ́n tó kọ́ wa ní English díẹ̀díẹ̀ ní Ìbàdàn parí lọ yẹn tí wọ́n gba tíṣà ó ti jẹ́ kí English ó tún máa súnmọ́ yàn díẹ̀díẹ̀ so àtún wá jáde àwọn táwọn ọmọ wa fẹ́ kọ́ láti UI tí wọ́n bá wa ẹlòmíràn tún ní gbọ́ èmi náà sì gbọ́ kéékèèké díẹ̀díẹ̀ so mo tún wá sí abẹ́rẹ́ lẹ́sìn wọ́n abẹ́rẹ́ gbogbo ẹ̀ so ní 2003 ọmọ ẹ̀sẹ̀ wa wọ UI
so 2003 ni mo wọ UI mo jáde 2007 so gbàdí mo kọ́ bẹ́ẹ̀ lọ kọ́ọ̀sì wo la fẹ́ ṣe àwọn kan dúró náà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kìíní kan lọ́ọ̀ lẹ́sẹ̀ lọ́ọ̀ tí a jẹ ṣé màá máa gbé kìíní tí a ń gbé sórí àbí mo kéwù ní ìtí mo torí ẹ̀ fẹ́ ṣe kí ni pé kí nǹkan lè sọ òyìnbó díẹ̀ fún àwọn tí mo fẹ́ kọ́ tèmi ní pé kí wọ́n kàn understand mi kéèké mo nídìí ìbò lọ rẹ̀rẹ̀kẹ́ ọmọ gbọ́dọ̀ máa fi sọ̀rọ̀ gbogbo gbá ẹni tí mo fẹ́ kọ́ nítorí ẹ̀ ni mo fẹ́ ṣàlàyé owó ògbóyìnbó èmi wá gbọ́ tí mo lè fi ṣàlàyé tí mo nídìí ẹ̀ fún ọ̀tún bá lọ àwọn pé kí n lọ kọ́ English language so English language náà mo wá lọ ní UI ọmọ àwọn tí mo jáde rẹ̀. Masha Allah, barakallahu fikum, Masha Allah, hayakum Allah wa ahsanallahu ilaykum, dafa Allahu bikum, Masha Allah. So nínú àwọn kan tí ẹ ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan òun náà ni nípa madrasa àti bí ẹ ṣe ń gbìyànjú nípa madrasa. Ǹjẹ́ bóyá a rí àwọn èèyàn tí wọ́n kún yín lọ́wọ́ wípé tọ̀ pé ẹgbà iye báyìí ni kẹ́ máa gbà lóṣù ni àbí iye báyìí kẹ́ máa fi sanwó àáfàá ni àbá ti báyìí kọ́bì kan tẹ́ máa fi lò sí madrasa ni èyí báwo gangan lẹ ṣe yanjú àwọn àgbọn ní barakallahu fi. Iṣẹ́ ńlá ni ìbéèrè tẹ béèrè ṣùgbọ́n bóyá kí n lọ àyàn kó lè bá a clear dáadáa. Adékọ́kọ́ sọ wípé kì í ṣe pé bóyá a rí ẹnìkankan tó jẹ́ gbòógì tó jẹ́ ẹni tó lè ràn yàn lọ́wọ́ tí n bá wo àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe ó máa ń dàbí pé kí n lẹ́nìkan tó jẹ́ pé yóò máa sọ pé kí nǹkan máa béèrè owó lọ́wọ́ pé nǹkan tí mo fẹ́ ṣe nìyí torí pé mi ò múfù lọ síwájú lọ títí pẹ̀lú rẹ̀ pé owó ní nǹkan ṣe àwọn ẹnìkan tí wàá madrasa lọ́dọ̀ wa bíbí rí síbi tó wò ti kéwù ni èmi mo jó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lè mọ̀ pé mi dúró lẹ́gbẹ̀ẹ́ òun olówó dẹ̀ ni ó gbé mọ́tò láwa ó kàn án ibi tó wò ti kéwù ni síbi tó wò ti wá kéwù nìyí ó bá sì mú wọn ibi tó ń gbé ní kinní nìyí ó ti gbé mọ́tò ẹ̀ tó lọ nìyẹn bẹ̀tì kò dún èmi o eléyìí ṣe á lùsì báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ti sọ nìyẹn lómi lèmi nígbà kó lùsì ni because ó fẹ́ kẹ́kọ̀ọ́ ibi tó bọ́ ló ti lè kẹ́kọ̀ọ́ tó tó bá fara balẹ̀ wá kẹ́kọ̀ọ́ ń bẹ̀ so kò dùn mí tó kí mo wò pé tábà lówó lọ́wọ́ àbá ṣe kankan ètò àtọ̀dọ̀ Ọlọ́run kípa ní àwọn èèyàn kan gbòógì bẹ̀tẹ̀ àwọn èèyàn kan assist díẹ̀ bẹ̀tẹ̀ assistance yẹn ò tó ẹ̀rí assistance yẹn ò tó dẹ́gbẹ́ ó lè mú yàn sọ pé iṣẹ́ dáa fẹ́ ṣe ó pọ̀ gan èmi gbàdá fẹ́ bẹ̀rẹ̀ ṣe mo sọ pé ẹ jẹ́ ká máa wá bí tí a fẹ́ kọ́lé kí o sì nígbà tá a lówó lọ́wọ́ wọ́n ti sọ pé kí ni nǹkan dáa gbé dání ìtẹ́mi wò yìí kò rọrùn fún wa pé ká mọ́ ní ààyè ká sọ pé a fẹ́ lọ rẹ́ǹtì ààyè kan ní wọ́n lẹ́ra lọ́wọ́ o àwa ń wá bí tá a fẹ́ rà kiri àwọn bí tá a fẹ́ rà ibi tẹ́yìn náà tẹ́ ti rí wa yẹn tá tí ẹ gbà wọlé ẹni pé kò jìnnà síbi akọ́ ti wá káàkiri gbogbo tó jìnnà kọ́lọ́wọ́ wa tó fi bẹ̀ yẹn sọ pé àwa ní £1 lọ́wọ́ owó yẹn ṣe rí ọlọ́nkà sáà ṣẹ̀dá lọ́wọ́ wọ́n kọ́ sọ pé kìíní kan over $1 million wọ́n fẹ́ tà nígbà náà alọ́dọ̀ àwọn èèyàn kan àròwó bàbá kan ló bá wa dìde bàbá wa kọ́lọ́kọ́ bá san wọ́n lẹ́sàn dáadáa àmọ́ kan ní bàbá ọjọ́ àwọn ni wọ́n dìde tí wọ́n lọ sí north àwọn tó wà ní north ni wọ́n nílẹ̀ yẹn àwọn dẹ̀ ti gbé north rí àwọn náà lọ bá wọn sọ̀rọ̀ tó tún fi reduce ẹ̀ wá sílẹ̀ kékeré so ìgbàdá wa fẹ́ san ó ẹnìkan nú àwọn kọlọba sọ ẹni ẹ kó bá sọ di mùsùlùmí tó gbé kí n ṣe mùsùlùmí ó kàrà wá lọ́wọ́ ni owó òdajì la ní owó òdajì ni ó wá sọ wípé ká san owó òdajì yẹn tó káwọn méjì ni wọ́n jọ ní àwọn factions méjì ló ní ilẹ̀ yẹn ó wà ní tọdọ tóun jẹ́ kí níbẹ̀ òun máa kọ́ba rẹ̀ pé ká máa padà san díẹ̀díẹ̀ ó wá bá wa gba ìdajì fáwọn táwọn tí ẹ̀ tán wá láti nọ́ọ̀tì yẹn ó bá wa gbà fún wọn ó wá gba ìwé tí a ti ṣe lẹ́lẹ́ ó wá gbà sọ́wọ́ bàtà wọn tó wá sanwó yẹn díẹ̀ tá a san tán wọ́n sì wá gbé ìwé fún wa bàtà wa bẹ̀rẹ̀ tí à ń ṣe díẹ̀ níbi tí à ń ṣe lọ kọ́ni àti fẹ́ ṣe tó ń fẹ́ bẹ̀rẹ̀ ànọ́dá ẹ̀rí pé àti ìṣe kìíní òkè yẹn èrò tá a ní pọ̀ ju kìíní lọ à ń bẹ̀rẹ̀ pé kọ́lọ́n bá bo a fẹ́ bẹ̀rẹ̀ ní January 3 nìsín à ń bẹ̀rẹ̀ pé kọ́lọ́n bá bo kìíní yẹn
àárín tá a fẹ́ fi bò èrò dẹ̀ ti pọ̀ ju kí lọ ṣùgbọ́n ibi tẹ́ ò yìí à ń ṣe kíláàsì mẹ́ kò sí bí dáa ti ṣe kíláàsì mo ń ṣe kíláàsì ní ọ́fíìsì mi so gbogbo ẹ̀ là á sàrùn mọ́ra wọn so ẹlòmíì òde náà máa kẹ́kọ̀ọ́ yóò ní àwọn olè jókòó bí wọn lè jókòó tábí débi tá à ń lọ díẹ̀ náà láàmà bá lọ barakallahu fikum kọ́lọ́n kó ṣe gbẹ̀ náà ní àṣeyọrí wa sallallahu ilaykum. Nínú àwọn ìgbìyànjú akramakumullah tẹ́ ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ manhaj tí ẹ fi ń kọ́ àwọn ọmọ, ǹjẹ́ lè ṣàlàyé fún wa àwọn tírà bóyá tó jẹ́ pé ń lò àbí tó jẹ́ pé bóyá yẹn gangan tún lẹ ti kọ́ nípa àwọn manhaj barakallahu fikum. ọlọ́wọ́ wa sẹ́lẹ̀sẹ̀ dáadáa nǹkan tí ó kọ́kọ́ wù mí tí mo fẹ́ ṣe òun ni wípé kí n ṣe tírà fún gbogbo iṣẹ́ táwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n ń kọ́ tírà tó jẹ́ pé ó máa wà straight forward ó sì máa simple fún wọn òun ni iṣẹ́ tó wù mí tó mo wá ẹ̀ pé mi ò tí kọ́kọ́ fẹ́ kọ tírà kankan pé káwọn èèyàn máa kà tí ó kàn jẹ́ fún kẹ̀kà pé mo fẹ́ lékún sí ní kinní kan mo fẹ́ máa kinní mi ò tí fẹ́ kọ́ ṣùgbọ́n tí àtúwọ́kọ́ fẹ́ kọ́ ní wípé tí àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi nìkan àwọn tí mo ti kọ́ tí wọ́n bá ti ní tírà yẹn yóò rọrùn fún ẹ láti kọ́ yẹn kíkọ́ yẹn dẹ̀ ní tó kọ́ ṣe pàtàkì jù tẹ́mi rí dúró pé ó ṣe pàtàkì jù so tí àtàfẹ́ fi kọ́ yẹn tó jẹ́ àwọn ìpìlẹ̀ mọ̀ ohun mo kọ́kọ́ fẹ́ kọ́ ló fi jẹ́ pé àìmọye nǹkan ni mo ti kọ́ irú àwọn ìwé tó wà níbí ní ṣe báyìí tẹ bá àwọn ìwé kan nìyí so Nashiatu Nawawi wa madhahibuhu wa ulamahu al-aqdamun so ìyẹn àwọn ìwé bàlágọ̀ wọn ni so mo fọwọ́ kọ wọn ni tẹ̀dẹ́ bá ti kàwé ìtàn nínú fún bàlágọ̀ tó wá kéré yìí kò sí tí àbàlágọ̀ tó fẹ́ gbé wá tí ò ní mọ̀ mo ti kọ́ lọ́nà tó yẹ pé ó máa tètè rọrùn fún ẹni yẹn ó ti gbọ́ usulu bàlágọ̀ yẹn ẹ̀dígẹ́ ní sinmi báyìí so kò sí nǹkan tó fẹ́ mọ̀ dá láàmú mọ́ so àwọn ìwé yẹn à ń fọwọ́ kọ wọ́n ni à ń fọwọ́ kọ wọ́n pé wọ́n á máa ń ọ̀tẹ́lẹ̀ ẹ̀rí pé photocopy a máa ṣe kún ọ̀dọ̀ wa máa kọ́ lẹ́lẹ̀ báyìí so wọ́n sì ṣe jáde so bó ti ń ṣe gbogbo ìmọ̀ kọ̀ọ̀kan mo ti ń ṣe nìyẹn ní kìíní so àwọn tí àmì náà wà tó yẹ pé a sì tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ so tó yẹ pé tó bá jáde àwọn pé ẹ̀dá ọkọ̀ ṣe tí àìlè náà irú ní síbẹ̀ mo sì ń ṣe ṣẹ́dù Alfiyat ibn Malik lọ́wọ́ tí mo sì mọ̀ wípé tó bá jáde àwọn èèyàn tí ó pọ̀ ni wọ́n rà torí pé ó máa fẹ́ jẹ́ ṣẹ́dù kan tó jẹ́ pé àwọn èèyàn ó máa wọ́n àwọn afá ti ṣe ṣẹ́dù tó gbogbo ṣẹ́dù wọn ni mo ti kà kí n tó bẹ̀rẹ̀ sí ṣe ṣẹ́dù tèmi so tí wọ́n gbé ṣẹ́dù tèmi jáde so ẹlòmíì kọ́kọ́ lè fẹnu ẹ̀gàn ṣùgbọ́n tó bá ti débẹ̀ tó bá wò ó a rí pé eléyìí kọjá yóò fẹ́ gan kun yóò fi gbogbo ẹ̀ mọ́ pé eléyìí kọjá bẹ́ẹ̀ kọ́nà kó fún mi láṣeyọrí ló jẹ́ so àwọn tí àmì náà tàtún dáǹsẹ̀ mọ́ra àwọn dáǹsẹ̀ gbogbo ẹ̀ so ọlọ́pàá pàlọ́. Assalamu alaikum barakallahu fikum nafa Allahu bikum. A gbọ́ pé inú àwọn kan tí ó dé sí ti gbọ́ wa ni pé àwọn student míì tún wà náà tó jẹ́ pé wọ́n máa ń kúrò lára institutions bí UI tí wọ́n tún wá síbi bí wá kẹ́kọ̀ọ́ so báwo ni ẹ ṣe ń báwo lẹ ṣe ń ṣe tó fi jẹ́ pé wọ́n ń wá báwọn náà bákan náà tí ìṣe kí bóyá wọ́n ti jú àbí nǹkan kan tó ṣe jẹ́ kí wọ́n sì ń rí nǹkan tí wọ́n wá ṣe tí wọ́n sì ń rí mú bí nípa pọ́ńtẹ̀ tó ti wà ní yunifásitì Assalamu alaikum. Alhamdulillah bẹ̀rẹ̀ mi alákọ̀ọ́kọ́ ni pé èèyàn lè wálé kí ó bì kó má láìkì lè kí ó bì ọkàn rẹ̀ ó máa wà bí gbogbo ìgbà ni torí wípé ó máa rí pé nǹkan tóun ní bùkátà sí àfún òun a sì dààmú òun báyìí ó ti mọ kí òun ló kàn mí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gíní kan kò lówó lọ́wọ́ kò sí gíní kan ẹ̀wẹ̀ fílẹ̀ jàre ẹ̀kọ́ yẹn gẹ́gẹ́ ló kọ́kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ yẹn ló kọ́kọ́ ṣe pàtàkì jù bóòlù àwọn yẹn ti fẹ́ mọ̀ òun ló kàn mí so àwọn yẹn wà máa yọ pé tí wọ́n bá ti wá ń kọ́ mọ̀ yẹn lọ mo ti sin wọn lójú àwọn náà ti wá rí pé ìmọ̀ igun ó pọ̀ ẹgbẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé a ní Quran a ní Tajweed lẹ́yìn náà a ní Arabia 1 tó sì láwọn àwọn ìwé tí wọ́n ta àwọn àti àmọ́ fọwọ́ kọ́ náà ni wọ́n kàn máa kí wọ́n ti lè kà délẹ̀ báyìí náà yẹn ti clear sí wọn Arabia 2 mo fọwọ́ kọ́ ni irú àwọn ìwé ní ìsinmi ẹni bó lè ti tó báyìí
bóyá rọ̀bìà 1 àbá rọ̀bìà 2 dì báyìí àbí kó tún kù so àwọn òwe tó ń wo yìí báyìí ọwọ́ mi náà mo fi kọ́ wọn á kàn make photocopy wọn á gbé sínú kinní wọn á tẹ̀ máa fún àwọn ọba akẹ́kọ̀ọ́ so èmi máa wo pé ọ̀nà yìí ló ti di rọrùn kọ́ máa kẹ́kọ̀ọ́ tètè rí tó ń wá yóò tètè rí nǹkan tó ń wá yóò tètè grab nǹkan tó kàn mí nìyẹn so ẹ̀kọ́ yẹn wá ní ìpele ni tí a bá wà ní Arabia 3 nísìn iṣẹ́ 4 péré òun ló fẹ́ kọ́ ó fẹ́ kọ́ bàlágọ̀ ó fẹ́ kọ́ àrúdù ó fẹ́ kọ́ farahid ó dẹ̀ fẹ́ kọ́ Alfiyat ibn Malik láti bẹ̀rẹ̀ tó fi dópin Allahu Akbar ìtọ́bẹ̀ṣẹ̀ mi yóò tún wá mú mọ̀ kékeré àwọn nǹkan àkìdá àwọn nǹkan yóò mú mọ̀ pé kó fi lè máa ní àwọn kankan ó lè máa ka fíkì ó lè máa ka kankan mọ́ bẹ̀ẹ̀ tí iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn iṣẹ́ méjọ ní iṣẹ́ lọ́dọ̀ tèmi pé iṣẹ́ tó o fẹ́ mọ̀ bí ni tààlà àkọ́kọ́ ni o fẹ́ mọ̀ Quran ẹlẹ́ẹ̀kejì ni pé o fẹ́ mọ̀ tajwid ẹlẹ́ẹ̀kẹta ni pé o fẹ́ mọ̀ náwó àti sọ́ọ̀nù tá à ń pè ní Arabiya so ní 1 and 2 so 3 o fẹ́ mọ̀ màmí ìmọ̀ mẹ́rin yẹn ọ̀hún àìmọ̀ tó wá tètè wá bọ́ sí 4 a ní pé ìmọ̀ tó fẹ́ mọ̀ ní ìsìn o fẹ́ mọ̀ ilmul kirahat mashallah ẹni bá máa kọ́ ni àti máa pariwo pé nǹkan tá a mọ̀ nìyí bí wàá lọ pé wọn ò mọ̀ ẹ máa pariwo nǹkan tó bá mọ̀ nìyí bá tó wá kọ́ náà ló tó mọ̀ ìgbé wọn mọ̀ náà so ó kọ́ ilmul kirahat lẹ́yìn náà ó kọ́ usulu fiqh ó kọ́ usulu tafsir àwọn ibi èsì kọ́ yàn ní mọ̀ láàbọ̀ mi fẹ́ kọ́ wọn láàbọ̀ nítorí bá kọ́ usulu fiqh ní ìsìn báyìí ìwé bàbá Sheikh Adam al-Ethiopi orin wọn tó jẹ́ orin usulu fiqh ó kà láti bẹ̀rẹ̀ tó fi dópin ni kèsè yí pé ibìkan ní ọ̀rẹ́ wá dúró orin ẹ̀dẹ̀ ní ó tóbi dé àti èsè kékeré sáà ṣàlàyé ẹ̀fọ́ tó kílẹ̀ sí àtọ̀ sí àti kọ́kọ́ fún ọ pé ìmọ̀ yẹn gẹ́gẹ́ wọ́n pé kọ́kọ́ ti mọ̀ tó pé náà bá dénú bẹ̀yẹn bí ìgbà tá à ń ṣeré ni ó di tó pé a ti kọ́ ní ìpìlẹ̀ bó ti yẹ kó o mọ̀ tó pé a bá ti kọ́ mọ̀ kan tán tí àwọn orin tí wọ́n bá kọ tá a mọ̀ pé ó lé nínú mọ̀ yẹn á gbé wọn. So agbe ilmu kirahati ní sin báyìí agbe Tayyibatu Nashar agbe wa so a máa gbé wa aka fún wọn láti bẹ̀rẹ̀ tó fi dópin so a tún omi tó yẹ pé kíní tó ti yẹ kíní aka so gbà tí wọ́n ṣe nìyẹn so a kọ́ usulul fiqh a kọ́ usulul tafsir so a dẹ̀ tó kọ́ so a kọ́ ilmu hadith ilmu hadith yẹn la rí pé ó fẹ̀ gan-an so gbogbo yẹn náà mo tún ṣe wàhálà lé lórí bó làwọn mú ti mọ kínní débi táwọn àáfàá tó ń bẹ láyé gan ti fẹ́ mọ̀ àti nípìnlẹ̀ rẹ̀ so àwọn kan náà fẹ́ mustalahat làwọn kankan máa ń ní pé mustalahat ṣùgbọ́n kó o lè mú pé àdìsí yìí báyìí gangan ìwọ gangan lè máa sọ̀rọ̀ pé ìlà wà ń bẹ kíní kan wà ń bẹ àwọn kan tó ṣe ní jẹyọ nìyí nǹkan tó ṣe pàtàkì ni kèsì mọ téèyàn ò lè tí ò lè mọ̀ so a máa ń kọ́ wọn so a sì tún ìyẹn náà ni ó jẹ́ ìpele tó tẹ̀lé so ìyẹn bá ọdún méjì náà máa fi kọ́ yẹn tó lágbára torí pé ìmọ̀ yẹn fẹ̀ náà ní kìíní so kò tó wá di pé àwọn tó wá dúró àwọn yẹn tó wá máa ń dúró torí pé nítorí kí wọ́n dúró ní pé ìmọ̀ tó kù a máa sọ fún wa wípé fíkìú tẹ̀ ń wò yẹn ẹni láti mọ kí ló fa ìtìláfàt kí ló fa madahib àti pé gbogbo àwọn áójúwulẹ̀ ìtìláfàt àwọn afa kí ló fà èwo ló wà rọ́ọ̀jì ń bẹ̀ èwo ló ṣe kí ni wọ́n máa kọ́ nu fíkìú so àdúgbò pé àkídà tẹ́ ń sọ ẹni sinmi ẹ gbọ́dọ̀ mọ bí wàhálà ti bẹ̀rẹ̀ lórí àkídà tí tó fi ń lọ kí ni àwọn fírọ̀pù yìí àwọn fírọ̀pù báyìí kí ni àwọn akọ́ ìdùn ẹ gbọ́dọ̀ mọ̀ kí ni tó wà tí ó ṣe pàtàkì gbogbo ẹ̀ náà látòkọ́ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ilmu ọ̀dọ́ yẹ pé tààrí náà ní sinmi níwájú ní gbogbo eléyìí àfàwọn wọn ìmọ̀ ẹ̀sìn wọ́n ti ń kọ díẹ̀díẹ̀ látẹ̀yìn díẹ̀díẹ̀ o ṣùgbọ́n wájú la fi sí so àtàwọn ọmọ mi náà tàtún wò pé wọ́n tó ní bùkátà sí. Barakallahu fikum assalamu alaikum tó Sheikhana barakallahu fikum nínú àwọn nǹkan tí ó wà kẹ́ bá wa tún ṣàlàyé fáwọn èèyàn náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lábà tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín wọ́n rí wípé ẹ jẹ́ yẹn kan tó jẹ́ pé ẹ jẹ́ aláṣàjẹ́ tó sì jẹ́ pé ẹ níwárọ̀ púpọ̀ irú kéèyàn nírú ability láti rí pé kéèyàn dún ní mọ́ nǹkan tọ́lọ́ba sọ́dọ́là tó ṣe fún kò ṣe nǹkan tó wọ́pọ̀
so báwo gangan ni ẹ̀ ṣe ń ṣe é gangan àti wípé ìmọ̀ràn olè lè gba àwọn tó tún jẹ́ akẹ́kọ̀ọ́ nípa kéèyàn nírú irú bàbá ìbárakàlà. ọlọ́wọ́ bá a sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa alákọ̀ọ́kọ́ ìtẹ́fikọ́ wa náà ni wípé gbogbo nǹkan pátá yan ọlọ́wọ́ bá ti parí ẹ̀ ìyẹn kọ́kọ́ wọn ń fi mí lọ́kàn balẹ̀ náà wípé mi ò lè sáré ju ìtọ́lọ́wọ́ bá ti gbé kalẹ̀ lẹ̀ lọ. ẹlòmíràn sọ pé ọ̀yẹ̀kẹ́ ti tó báyìí ọ̀yẹ̀kẹ́ ti tó báyìí ọ̀yẹ̀kẹ́ ti tó báyìí mà ní ara ìtọ́lọ́wọ́ bá fẹ́ kí n tó ibẹ̀ náà ní mo wà. ẹlẹ́ẹ̀kejì ni pé mi fẹ́ kí ní nǹkan kọ́ wáyé pé àbùkù wà kàn mí pẹ̀lú àwọn nǹkan tí mo bá fẹ́ ní. sọ ló fi jẹ́ pé gbogbo àwọn tó bá wà pẹ̀lú mi ọmọ kọ́dà tó lówó bá wá sọ́dọ̀ mi kó wá kéwú ni tí ò bá ti kéwú ìbálò rẹ̀ lọ títí ìwọ náà gbẹ tí àwọn ọmọ kéwú ẹ̀sọ́ ọ̀dọ́ bá ti ń kéwú wọ́n á fẹ́ máa náwó fún wa so bí fẹ́ nǹkan tó gbé olówó lè má sọ pé ẹ bèrè owó lọ́rùn ẹ bèrè nǹkan tí ó sì máa ṣe ṣùgbọ́n títóbi èèyàn ó máa dínkù títẹ̀ fẹ́ sọ fáwọn èèyàn ó máa dínkù tí ẹ ń gbà lọ́wọ́ wọn. torí pé tí a bá ti gba nǹkan lọ́wọ́ èèyàn bóòlù ó wá ṣe àìdá kan bóòlù yẹn ti fẹ́ sọ fún wípé nǹkan tó bá dọ́gba bá wù ọ́ fẹ́ náwó wa náà mi ì dẹ́ sábà kà sí máa kí ọ pé ó ṣe o ṣùgbọ́n àyẹ̀wò ẹni máa rí pé bẹ́ẹ̀ mi sábà kàǹkan sí mi kàǹkan sí èmi gan máa wò pé mi kàǹkan sí o ẹ̀dígẹ́ ẹ̀dí sí mi kàǹkan sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò bí tọ́ kí n lọ gan ọ̀dọ́ pé kí n ní mọ́tò là gbé lọ kí ní kan láti kí ní ẹgbẹ́ mi lọ́kadà kí n wọ́n bí mo fẹ́ wọ̀ jàre kí n máa bá tèmi lọ ní kí n ṣàwọn ọmọ akẹ́kọ̀ọ́ dẹ́ ni wọ́n máa ń láì gbígbé olùkọ́ àwọn fẹ́ kó ẹ̀yin náà ẹ máa lo irú ṣe sí mi mo fẹ́ kẹ́ ẹ lò àwọn ọmọ akẹ́kọ̀ọ́ dẹ́ mo fún wọn ní mọ̀ràn ẹ máa ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nítorí ọmọ akẹ́kọ̀ọ́ mi bá fẹ́ ṣe á ní kó máa ṣe á ti ra máa fún mọ̀ràn díẹ̀díẹ̀ lórí àwọn nǹkan tó bá fẹ́ ṣe. Barakallahu fikum. Tó a ti ń bọ́ sí ìparí díẹ̀díẹ̀ ayakumullah ó wà kí ẹ bá wa gba àwọn akẹ́kọ̀ọ́ súnà nímọ̀ràn nípa ìmọ̀ àti nípa bí wọ́n ṣe kẹ́kọ̀ọ́ súnà tí ó yè koro tí ó sì ní sí pé ó yá wọ́n lámúlùmọ́lá pẹ̀lú ẹ̀. ọlọ́ba yóò bá kún wa lọ́wọ́ àwùjọ wa ọlọ́ba àtúnṣe torí pé àwùjọ wa bébí ti wo ni o ẹlòmíì lè wojú mi lọ èèyàn náà sáà mọ bí làkàtì ẹ bá ti rí náà ni ó ti máa sọ̀rọ̀ èmi rí wípé àwọn èèyàn wọn ò gbé ọlá fún mímọ̀ wọ́n gbé ọlá fún ká máa sọ̀rọ̀ níta ju ọ̀rọ̀ mi ò fẹ́ sọ níta táfẹ́ kọ́yàn ní kéwú wàá ṣe tó ẹgbẹ́ yóò sùn ọ́ ọ lè kọ́yàn kéwú láàrin 3 hours tó bá sọ̀rọ̀ ọ̀tá sọ sílẹ̀ lẹ́yìn ẹ̀mí ìlú fẹ́ gbọ́ ọ̀rọ̀ ti kúnlẹ̀ táwọn èèyàn ti sọ akànlá máa rìpíìtì ọ̀rọ̀ kan lẹ́ẹ̀mẹ́wàá bóyá Christmas bọ́ ní sọ̀rọ̀ Christmas yẹn lọ́la tó sọ wọ́n tó ti ṣe wá sílẹ̀ wá tó play wá sí tó ti ṣe ní last kìíní yẹn kó play rẹ̀ ní ọdún yìí kéèyàn máa ṣe nǹkan mi lọ so èmi rò wípé ìmọ̀ ó ní títóbi téèyàn náà ní nìṣe báyìí ọmọ akẹ́kọ̀ọ́ tí mo ní mi lè sọ pé iye tó jẹ́ nì tó yẹ pé èèyàn pàpà ẹ̀mí tí mi ò ju báyìí lọ tí mo sì láwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ tó jù mí lọ́wọ́ àbẹ́ tó yẹ kí ní kan ọdọ ẹgbẹ́ mo dẹ̀ máa tóbi inú ẹ̀mí wọn kò sí ni gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi wọ́n wà pé mo tóbi inú ẹ̀mí kódà ilé débì kan yóò yà lè sá fún mi ni kí n sọ pé mo fẹ́ pa láṣẹ kò ní fẹ́ rí mi ni ó nà pé dáàdi bá pa òun láṣẹ òkò gbọdọ̀ mọ́ tẹ̀lé ìṣàṣùlẹ̀ lọ gbé wá kí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí kò sọ tó gbé kí ni ó mọ̀ pé mo tóbi ní ọ̀dọ̀ ìmọ̀ in tó dáa jù ní pé kéèyàn ò ní dáadáa kó pé tí màá yẹn bá kéré kò dáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn yọ́nú sí ìmọ̀ kékeré ara problem ta ní nìyẹn káde máa wò ó àwọn kan máa wà tá a máa ń wò yìí pé àwọn àfáà tí wọ́n wà nílẹ̀ lárúbáwá tí wọ́n ti dà àwọn àfáà ńlá tí wọ́n ti ṣe kiri kan ìgbà ìmọ̀ ti pín sọ́dọ̀ àwọn tán yẹn àwọn náà là ń ká mọ́ wọn o ṣùgbọ́n tá a bá kà á náà sàmọ́ náà ni káwọn náà ò rí wa kí wọ́n mọ̀ pé àwọn náà mọ̀ ẹnikẹ́ ní sinmi àìsó a mọ̀ pé ìta bá ṣe lẹ́lẹ́ náà wọ́n fi mọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ wa tá a kọ́ wọn á fi mọ̀ tí àtà bá kọ́ wọn ó fi mọ̀ mọ̀ lọ́wọ́ àyàn ni pé nígbà tó bá dọjọ́ wájú ní sí òkọ́ tíà òkọ́ máa ń kéwù ní kíní ẹ̀ka àwọn tó ṣáájú lọ irú àṣẹ Ahmad Al-Akami ẹ wo iṣẹ́ tí ìwọ̀n bá ṣẹ́ tí wọ́n ṣe lẹ́lẹ̀
wọn ò gbogbo bí táwọn àfa àgbà míì dé nínú kíní wọn ò débẹ̀ o inú awéréko lásán ni wọ́n lọ́n ti ní kí wọ́n kẹ́kọ̀ọ́ o wọ́n dẹ̀ gbé àwọn nǹkan tó yẹ pé àwọn àfa ò lè takò ṣé ìmọ̀ máa ń ṣe takò ni mo kọ ìmọ̀ ọ wà sọ pé ó fẹ́ takò tí mo mọ̀ pé òdodo lọ́wọ́ àbẹ́ ó lè takò náà o so téèyàn bá tí mọ̀ yẹn bá dúró dáadáa wọ́n gángan fún ààrẹ kẹ́yẹ́ pé kó kàn máa lọ kó máa bọ̀ àwọn kan wà tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìmọ̀ ló wù tó fẹ́ ṣe kínní kó kọ́ àwọn èèyàn nímọ̀ kó ń gẹ́gbọ́n ó sì gbìyànjú bímọ yẹn ó ti pọ̀ kó má gbé ìmọ̀ kékeré ni ó máa kọ́ àwọn èèyàn tó bá kọ́ èèyàn mọ̀ kékeré tó bá fẹ́ lọ kọ́ mọ̀ ń bò mí wàá máa yarí pé ọmọ ilé kéwò rẹ ó ṣe lọ bò kan ọmọ kéwò dèbí nìsín omi tó bá lọ tó bá ní kó lọ kò gbọ́dọ̀ má gbé kínní fún mi pé àfa wa try kò gbọ́dọ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ níwọ̀n àbá tó bá kọ́ òun kò tó yóò máa rántí wípé ẹni yìí try tó bá ti gbọ́dọ̀ jẹ́ nìyẹn ká rí i pé ìmọ̀ wà gbogbo àwọn masáàjì tó yẹ pé máa di wàhálà wọn máa ń di kíní ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi máa yanjú ẹ̀ ẹ̀rígẹ́ni sẹ́yìn ká fi máa yanjú ẹ̀ àwọn kan bí wà dé pé àyíntọ́ ẹ̀ ká ṣe gẹ́gẹ́ àṣẹ àárín àwọn èèyàn sáwùjọ tí wọ́n máa sọ̀sídìí wa kí wọ́n bèèrè pé ta ló fẹ́ sọ̀sídìí ẹ̀ sọ ní tó wèmí ni pé kí ní èèyàn bíi thousands ló lè sọ̀sídìí mi gbogbo àwọn bàbá tá a sọ yí pé wọn ò ṣe dáadáa pé kíní ẹ̀ ní tí wọ́n rí ìgbà náà ni wọ́n ṣe tá bá sọ̀rọ̀ mọ́ríkàsì ní sinmi ní tí wọ́n rí ni àwọn bàbá yẹn ṣe wọ́n sì rí àwọn èèyàn tágbórí súnà náà bá rí àwọn èèyàn sí báyẹn ni ẹ wo bí nàìjíríà ti rí lónìí tí wọ́n fún wọn nímọ̀ yẹn dẹ́gbẹ́ ìmọ̀ tá a gbà pé òun gẹ́gẹ́ ló jẹ́ kínní ní alimadula arabiya ẹ wo iye tí ebi èmi náà ti ṣe kínní ní sinmi wọ́n kọ́ mi nípìnlẹ̀ mo dẹ̀ mọ́lé lórí nínú àwọn ọmọ tẹ́mi náà kọ́ ní sinmi mi ò lè sọ pé èmi ni màá jẹ́ kínní Ọlọ́run tún lè fún òní vision tó tún ju tèmi lọ tá a tún lè ronú ju tèmi gbélé ẹ̀ lọ ó tún máa wúlò fún kinní ni so bí láìpù ti rí nìyẹn àwọn èèyàn wa kí wọ́n gbìyànjú kí wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí wọ́n kàn máa jókòó tí ọ̀ kó máa gbọ́ kinní kankan ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ nípìnlẹ̀ ẹ̀kọ́ kó mọ̀ kó yé kọ́ níwọ̀n bá tí wọ́n náà bá mọ̀ ọ̀bá ọmọ yóò jókòó tí ọ̀ kò sí lóní kó má jókòó tí ẹ̀ sọ́dọ̀ bó kun ọ lọ́wọ́. Barakallahu fikum. A fẹ́ mọ̀ bóyá ẹ̀yin ní àwọn project tí bóyá ẹ̀yin ṣe currently bóyá school ni ó wà lẹ̀ tó yẹ tí ń kọ́ ni àbí nípa project ní àwọn jìlísà tó jẹ́ pé project náà ní tẹ́ ń fi tẹ́ ń bí sí ìdípẹ́tọ̀ irú nǹkan báyìí ni a fẹ́ ṣe tó sì jẹ́ wípé tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá ní kí a rí àwọn èèyàn tí wọ́n tún kọ́ ní lọ́wọ́ lọ́wọ́ kan náà nítorí jẹ́ kí ó tún gbòòrò sí náà ní assalamu alaikum. tó ọlọ́wọ́ yóò bá kún yín lọ́wọ́ ẹ kí n ra ṣàlàyé níwọ̀n bá díẹ̀ ilé kí ó là wà nídìí àti ilé kí ó dá níyì kò tó wa iye tó wá ká nílẹ̀ tá a rà yìí so èmi fẹ́ jẹ́ pé kí ilé kí ó tí mo fẹ́ ní nígbà yẹn pé káwọn máa kẹ́kọ̀ọ́ kọ́ ẹgbẹ́ tí wọ́n jí láàárọ̀ báyìí tí wọ́n mọ̀ fún wọn lóúnjẹ kẹ́ pé àwọn ni wọ́n lọ máa dáná oúnjẹ fúnra wọn ẹgbẹ́ bí ìbàdàn yẹn lọ jẹun ní kíní tí wọ́n ti bá sóúnjẹ ẹlẹ́ẹ̀lẹ́ tó jẹun ẹ̀kọ́ nìkan ló kàn fẹ́ kọ́ ẹgbẹ́ mo rí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ̀tẹ̀ á jẹ á mu ó di wọn lọ́wọ́ sọ́dọ̀ mi wá wò pé gbogbo àdúrà mi ò ju wípé kì í ṣe rẹ nìkan tó jẹ́ wípé yóò kà sí àwọn pé tí mo bá fẹ́ kí n máa béèrè lọ́wọ́ tó jẹ́ ìsìnnínáwó rẹ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ náà tó jẹ́ ìgbìmọ̀ mo máa gbẹ́ gbẹ́ káwọn lábá àjọ tó bá wá nǹkan tí mo kàlẹ́ sọ fún wa ni pé ẹ̀yin kọ́lẹ̀ sọ fún mi pé mọ́sálásí ni kí n lọ kọ́ o èmi ni màá kọ́ tó bá èmi ni màá lọ fowó mi ṣe tó bá wù mí o ẹ̀ sì ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé bó mo ti ná mi ò nígbà mo ti fẹ́ ná mo ti fẹ́ ṣe nǹkan mi mọ́sálásí mo gbọ́dọ̀ kọ́ kíní rárá mo ti níbi mo ti mọ wàhálà tó wà mo mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mo mọ ibi tí mo ń lọ sábà ẹni kò lè direct o lè change syllabus mi ní sinmi syllabus mi kí mo ṣe tí bá ṣe tán kù wó o lè rí yóò bá súnà mu yóò bá gbogbo ẹ̀ mu kò sí ní ọlọ́run ní pé pẹ̀lú mọ̀ tá à ń kọ́ yẹn náà ọlọ́ni pé kí súnà òye yàn kò lè ṣàlàyé nǹkan fún yàn kéèyàn sọ pé wọn ò mọ ibi tí ó ti kà kéèyàn sọ pé wọn ò mọ ibi tí ó ti gbọ́ yé ọlọ́run ọba yẹ kó rí bẹ́ẹ̀ rárá so ọlọ́run bá kó fún wa lọ́wọ́. tọ́ gbogbo àwọn tí ń wò wá láti àgbálá ayé a wà nílùú Ìbàdàn ní ọ̀dọ̀ Sheikh Rasheed Mudaththir Al-Thaqafi hafidhahullahu ta'ala wa ra'ah ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ látẹnu Sheikh fúnra wọn àbí Allah subhanahu wa ta'ala kí wàá mú ọdún lórí sunnah Nabi sallallahu alaihi wasallam
kó rẹ̀ jẹ́ kí ìmọ̀ wọn náà kó jẹ́ kó lámìlaka jù báwọn náà ṣe lérò lọ gbogbo àwọn nǹkan tí wọ́n fojú sọ pé Ọlọ́run bá subhanahu yóò ṣe fáwọn kọ́lọ́run kó dákun láìpẹ́ láì jìnnà kọ́lọ́run kó dákun kó yẹ sáà dá ọkọ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo àwọn ọmọ yàrá tí wọ́n ṣe àtẹ́wọ́gbà ètò yìí náà ní akí kọ́lọ́run bá kó wá sẹ́ni kankan ilẹ̀ sẹ́ni ibi náà ni a tún ti fi gígùn lé ní kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó fa àlùbáríkà sílẹ̀ tá a ṣe yìí subhanakallahumma wa hamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.